Yorùbá Dùn Online TV ẹ máa gbádùn wa nìṣó. A kì í gbọ́ sọ́run abẹ́rẹ́ lómi, a kì í gbọ́ gbìyànjú ńlẹ̀. Bàbá tẹ́ bá wò ó Mọ̀dẹ́kẹ́ lẹ́yìn náà. Àtòkè àtilẹ̀. Ṣálágbára wà Mọ̀dẹ́kẹ́. Àtọ́pọ̀ rẹpẹtẹ. Bó o lẹ ṣe mọ̀. Ọlọ́run alágbára ṣùgbọ́n alágbára Ọlọ́run fi agbára rán Mọ̀dẹ́kẹ́. Ṣálágbára lẹ́yìn. Ọlọ́run alágbára. Ṣé alágbára lẹ́yìn? Ọlọ́run alágbára. Ṣùgbọ́n tá a bá ka ó fẹ́ mọ̀ sí agboolé kan nílùú Mọ̀dẹ́kẹ́ tí kò ṣálágbára mẹ́. Bẹ́ẹ̀ni. Hello. Kò ṣàgbolé ọ̀hún. Àfi tán bá ń lẹ̀ lókù. Wọ́n bá lẹ̀ ní o. Ẹ sì lè rọ́ ọmọ Mọ̀dẹ́kẹ́ mọ̀ pé bò ṣe jẹ́rìí. Tí bá ti sọ pé bò ló ṣe jẹ́. Bọ̀bá tó dé náà ní. Olùkọ́ ọmọ lọ́nlọ́ ẹ̀ ní lọ́bí iṣẹ́. Nílùú Mọ̀dẹ́kẹ́ táwọn. Nílùú Mọ̀dẹ́kẹ́ yìí o. Ọmọ bíbí ìlú Mọ̀dẹ́kẹ́ ni. Bẹ́ẹ̀ni. Mọ̀dẹ́kẹ́. Sọ ọmọ olùtọ́ máa ń lù fún mi. Bẹ́ẹ̀ mọ̀. Tí bá dédé débì kan báyìí, wọ́n á sọ pé àfẹ́ni tí kọ́gí la ọkọ̀ lù ló lè kọ́ lè sùn ló lè kọ́ lù sàkó. Àfẹ́ni sàkó. Àfẹ́ni. A máa kí mi kọ́ orí tèmi kọ́ máa wúni. Orí tèmi kọ́ máa wúni. A máa sọ pé àfẹ́ni tí kọ́gí la ọkọ̀ lù ló lè kọ́ lè sùn ló lè kọ́ lù sàkó. Àfẹ́ni sàkó ọ̀pá. Àfẹ́ni sàkó. Ìlú wa kò sí ìlú ẹ tó lè túlù wọ sí. Wà láàlú ògiri kò abọ́rin wárìwárì. Àpapọ̀ kan fi alẹ̀ sí tí ọjà máa jẹun wa lọ. Kò sí wéèrè wo ìlú wa ò lè tú. Kò sí ìyàtọ̀. Adédédé o. Ibi tí gbòòrò sábà wà kọ́ máa rántí kébé kó tún kọ́ máa pè mí bó bá ti rí kíní kọ́ máa pè mí. Ikú ò ní pa láéláé. Ẹ̀yin náà tẹ wá ń ṣiṣẹ́ yìí. Ẹ̀yin náà tẹ wá ń ṣiṣẹ́ yìí. Ikú ò ní pa ẹ́. Nǹkan ìsọmọ kò sí lé. Ìdágìrì ìdámọ lẹ́yìn ẹkùn. Ọmọ ò ní sọnù lẹ́yìn ẹ̀. Ẹ̀ńtẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́. Ọmọ ò ní sọnù lẹ́yìn rẹ̀. Gbogbo yẹn Ọlọ́run ò ní fi kú ẹni fi kú ṣèfàjẹ́. Ẹ̀ ń bá ti wá ní ẹkú yóò síwájú yín kú. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ń tẹ gbére. Ọwọ́ labalábá fi járí wọgbó. Ikú ìgbélé tiẹ̀ kádùn. Òrẹ̀ ìgbélé tiẹ̀ kásù. Ọlọ́run bọ̀ ìdágbé ti fi kú láàrin ìlú. Bẹ́ẹ̀ nù bá ti yẹn báyìí kókó fún àyè fúnlẹ̀ ni. Ẹ wo àfòmọ́tẹ́ ń wo òun. Igi gbogbo ní àfòmọ́ sọ. Njọ́ àfòmọ́ bá ti sọ bẹ́ẹ̀ pẹ́ báyìí tiẹ̀ tán. Gbogbo ẹni tó bá ti lóhun ó ṣe burúkú sí njọ́ bá ti kó olóògùn tí ó jẹjọ́ náà ni ó fa ayé lẹ̀. Bẹ́ẹ̀ ni lórúkọ bàbá mi àti ìyá mi àti alálẹ̀ Mọ̀dẹ́kẹ́ bí ó ṣe rínu ikú èsì ò ní pa yín o. Yóò fẹ́ kẹrẹ́gùn gbàǹjà. Ẹni tí ò lówó lọ́wọ́ tó wọ́n ṣe òkú àná yóò fẹ́ kẹrẹ́gùn gbàǹjà. Ẹ wọ Sáàbàdà. Ẹlù fún Mọ̀dẹ́kẹ́ ló ti wá. Sáàbàdà ní Ẹlù fún Mọ̀dẹ́kẹ́ ló ti wá. ẹ sọ fún kámẹ́rà máa bọ́ lọ́gbẹ́ kámẹ́rà. Ẹ mọ̀ wọ̀rí máa ṣe. Sáàbàdà. Àwọn adarí ìlú yìí kánú wọn ni. Ọlọ́run ló ran bàbá yìí lọ́wọ́. Ó wà lára àwọn tó rà àánú gbà. Àwọn tí wọ́n mú ìlú tí wọ́n fi ń tò wọn nìyẹn. Bẹ́ẹ̀ni ẹni tí ò lówó lọ́wọ́ tó sòkú àná yóò fẹ́ kẹrẹ́gùn gbàǹjà. Bàbá Ìgbí. ṣé ẹ̀yin náà ti rí báyìí? Mo wà nílùú Mọ̀dákẹ́kẹ́, alágbára ń bẹ nílùú Mọ̀dákẹ́kẹ́. Ó yàpá. Tọ́pọ̀ Sálágbára lẹ́yìn. alágbára èmi náà. Ẹ farabalẹ̀ o. Tẹ́ ẹ bá rí mẹ́mọ̀ sá. Èmi àlàṣọ mẹ́kùn. Èmi mọ̀ sọ fún àpá nǹkan tó jè mí lọ. Èmi mọ̀ sọ fún àpá nǹkan tó jè mí lọ. Ọba tí yin atẹ́gùn náà mọ̀ jáde. Atẹ́gùn náà mọ̀ jáde lórí ẹ̀. Farabalẹ̀ bàbá. Mo ní ẹ ní sùúrù. Bàbá nǹkan tẹ́ gbé mi sí òye mi wọ́n. Kí ló dé? Ó ti ṣe é ṣe. Ọ̀tọ̀ ní nǹkan tí mo bá wá. Ṣé ní bàbá tèmi ni? Bá mẹ́tùtù ẹ̀ lé lọ. Lọ́mú wa. Láàánú súnmọ́ ìbínú. Ọ̀dàgbọ́n lẹ̀ ni. Mọ̀dàgbọ́n lẹ̀. Òjò lọ́pọ̀ mi tí mo yà lágbẹ̀dẹ. Òjò bá ti dààmú rè lù mí. Bàbá ẹ farabalẹ̀. Alágbára lẹ́yìn náà. Bọ́lọ́ ti ń bẹ. Ẹ lè gbúdọ̀ bẹ̀. Atẹ́gùn ni ọjà. Ìrọ̀lẹ́ ń pa. Wà lásùn bí láì. Atẹ́gùn ni ọjà. Ibẹ̀ ìmọ̀ ṣe rọ́bà. Wo àdúrà rẹ gbà. Àdúrà. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. Ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí yín o. Kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. Ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. Ire lójú owó rí. Látijọ́ tẹ́ ẹ ti márì sọ́kọ yín ta ilé ti rí. Àmúyẹ tí gbígbá yóò ní máa lọ lé wa.
ọkọ yìí ti gbá yín létí rí. àmọye. èrò lẹ̀ ń pa. wàláhì. ẹgbẹ́ ọkọ lẹ́nu kí lẹ̀ sí tó fi gbá yín létí. ìkàkẹ́ lẹ́ máa ṣe ó yọ sọ̀rọ̀ tẹ wá kùn. àmọye kúnkùn. àmọye kúnkùn sọ̀rọ̀ kẹ́ mọ́ kùn. àwa á sàkùn. ṣé ìsọkọ lórí aya ni. àyín náà mọ̀ kọ́kọ́ lórí aya. ọwọ́ sọ̀rọ̀ ẹ wá kùn. àwa ní kùn. ọwọ́ jù sí. gbà tó jù sí kí lẹ́ wá ṣe. orí rẹ bàjẹ́ orí rẹ burú náà ni. ẹ̀yin náà gbèsè pé. ẹ wá kúnlẹ̀ bó ṣe pé ó ṣe. àyín ṣe wá kúnlẹ̀ ilé kúnlẹ̀ o. àyìn ilé kúnlẹ̀. kọ́kọ́ bá fọyín létí ẹ̀ lé kúnlẹ̀ kó ṣe. kí ló dé. àyìn ọlọ́run ní jẹ́. ọjọ́ ìgbé dàda dìdí báwọn. ọlọ́run ní jẹ́. ọkọ̀ fọyín létí ẹ wá ní o ṣé o. dádì wa. ok tí ẹ̀yà àtọkọ yín bá jà bó lẹ̀ ṣe máa ń parí ẹ̀. bó lẹ̀ ṣe máa ń parí ẹ̀. ẹ̀yin lẹ́bí ọkùnrin o. ẹ̀yin ò lẹ́bí ọkùnrin. wàláhì tàlá sílàsí láwà. ẹni agídí. wàláhì mo tún fọlọ́ọ̀ bá mi tẹ́lẹ̀. yóò tẹ̀ fi lè bẹ̀. ìwà bẹ̀ tó dé. ẹ máa jẹ̀yà pọ̀. wàláhì tó ìyìn lè jẹ́. ẹ lọ́rọ̀ wọlé fi lè jẹ́. ṣé ẹ sì wà ní ọkọ. ẹ sì wà ní ọkọ. ọkọ fọ bẹdúmù fún mi mo tún níyàwó lẹ́yìn tí sórí kórí gánpa gan tání pé kínní. àmọ̀ pé ìyá mọ́. tẹ́ ẹ bá ṣe ọkọ ẹ lè bẹ ọkọ tọkọ bá ṣẹ̀yìn náà ẹ lè bẹ. tọ́ bá yẹ pé ilẹ̀ jẹ̀bi ńkọ́. àjà àmọ̀ bá ti yọjẹ́ fúnra wa. lórí bẹ́ẹ̀dì. ọba ṣe pé mi bá Yusufu báwo Yusufu bá sọ kò lè wo ní òye Yusufu ayọ̀ bá ṣiṣẹ́ lọ. ẹ ní agídí. agídí wọn. ìyẹn wà ọmọ ìlú wo ni. Ìwó lọkọ mi. Ìwó lódò ọba. ọmọ Tẹ́nígbọ́lá. ìbò ni ọya ṣẹlẹ̀ kí wo. ẹyẹ kí wo. ẹyẹ kí wo ẹ kí wo. mo padà bọ̀ ní. ẹ kí wo. Ìwó lódò ọba ọba Tẹ́nígbọ́lá ọba Tẹ́nígbọ́rẹ́. Ìwó tí ò ní kọ́kọ́ tí ò ní lẹ́kùn tí ò ní. ẹ̀rọ lọ́ fi. ìlú wo gẹ́gẹ́ lẹ́yìn. ọmọ Ìjẹ̀bú lèmi. Ìjẹ̀bú. Ìjẹ̀bú lèmi o àárín. Ìjẹ̀bú lágídí. Ìjẹ̀bú lágídí. tọkọ yín ok láti bọ̀ tí bẹ́ẹ̀ ṣe wà yìí ọkọ yín gba yín létí inú yín dùn jọ yẹn. inú yín dùn. inú mi dùn èmi náà ṣe tèmi náà padà. bó lẹ ṣe ẹ máa jẹ̀yà séèmù àbílọ́ni. ti tanná sí pọ́ọ̀tì ṣàgbó lẹ́lò ọjà tó sọ bẹ́ẹ̀ bá tún domi sí. ọ̀ṣun lẹ́lò kí wàá làgbà wà láàmú. àmọ̀ràn mi fún gbogbo àwọn tó ń wò wọ́n jákèjádò. àmọ̀ràn mi fún gbogbo àwọn tó ń wò wọ́n jákèjádò àgbáyé. ìbọ̀rìṣà ni bíbélì tó ń bẹ lọ́wọ́ yín takò. pé kẹ́ sọ pé ń forí balẹ̀ bẹ́ẹ̀ ewé àti egbò yìí mo fẹ́ kẹ́ lọ wọnú ìwé mímọ́ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn Revelation 22 from verse 2 ó jẹ́ kó yé wa wípé ewé wà fún ìmúláradá egbò wà fún ìmúláradá ọ̀pọ̀lọpọ̀ mo ti rẹ́ni tó sọ pé fẹ́ lọ ṣe operation fún mo ní ẹ jẹ́ ká gbìyànjú náà ẹ jẹ́ ká gbìyànjú ó kẹ́ ẹ jẹ́ fún ilé àpẹẹrẹ mo wà ní orí òkè Kálákùrẹ́ mò ń gbàdúrà arábìnrin kan wá ní òun náà ẹ tó má gbàdúrà ni bàbá ń gbàdúrà èmi ò pé ewé yẹn kọ yọ kọ̀ǹká gbogbo ẹ̀ ewé yẹn tẹ́ bá mu dání tákìlẹ̀ fi ṣe ọ̀rọ̀ láti ẹ̀sọ́ sí ẹ jẹ́ ìṣàdúrà bàbá wọn sùn mọ́ yín mọ̀ kó àwọn èèyàn wá sọ́dọ̀ yín. mo wá ń gbàdúrà bí mo ṣe wá ń gbàdúrà lọ́wọ́ lárábìnrin yẹn wá ní òun láti bá ṣe ń gbàdúrà lọ́wọ́ á darapọ̀ mọ́ wa láwa parí àdúrà oníkàjọ ká gbàdúrà fún un a wá ń gbàdúrà mo sì ní ẹ̀bùn láti gbọ́ àti láti rí. mo wá kúrò mbẹ ẹni ìkan náà pásítọ̀ ẹ̀ wá gbàdúrà fún onírara onídàdí yẹn gẹ́gẹ́ ló fẹ́ kó gbàdúrà mo ní èmi tó náwó sí yẹn mo ní kò ní lè bọ́ sí ó ń kílódé mo lórúkọ tèmi ní Prophet S.O.T. Roberts ó máa ń wò mí lórí YouTube ó ń wò mí ní kíníkà mo ní ẹjẹ àgbàgbé ẹ àdúrà yẹn Olúwa ní ta bá gbà kò ní gbà. kábíyèsí Olódùmarè. ó ní kílódé mo ní ọkọ yín tẹ ní ká gbàdúrà fún yẹn ń bolo wà olówà nù lé mo ní já lọ sílé yín lábá gbé sínú mọ́tò láti orí òkè lábá lọ́ba lábá wọnú ilé lábá bá ọkọ yẹn lórí ìdùbúlẹ̀ àìsàn oògùn tó ń ràṣà ní every 3 days ní àkókò gbà yẹn wọn oògùn yẹn díẹ̀ ló fi dín ní 20,000 every day every 3 days díẹ̀ ló dín 20,000 naira ó dẹ̀ ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn yẹn ti lé ní 6 months ẹ wá ṣírò 3 days kájẹ̀ ní 18,000 18 times 4 ẹ mọ iye oṣù kan nìyẹn o oṣù kan times 12. oògùn ti súnmọ́ owó ṣe ń súnmọ́ 1 million. àwa débẹ̀ ó wá ní ọkọ̀ yẹn ni mo ní ẹlòsà iṣẹ́ wo lẹ ń ṣe oníránṣẹ́ Ọlọ́run ní múlẹ̀ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run mo ní ìránṣẹ́ ìṣù ní yẹyin lẹ́dẹ̀ ń sọ Ọlọ́run lẹ́nu ó ní kí ló dé mo ní ìyàwó yín ní kí gbàdúrà fún ilé òkè mo sọ pé èmi S.O.T. Roberts mi ò ní gbàdúrà fún
oníkìlódé mo ní Olúwa sọ pé òun ti fún yín ní solution ṣùgbọ́n ẹ kọ̀ ó ní Ọlọ́run ò fún ní solution mo ní Olúwa sọ pé òun rán èèyàn kan sí yín ó ní kò sí ó ní ìkànnì àwọn ọ̀ṣà òun ló kàn wá bá òun tó sọ wípé dádì òun tó wà lóko pé kò mú 600 naira wá kó fi gbọ́kadà lọ 300 go 300 come pé dádì òun mọ àgbo tóun lè ṣe pé òun ò dẹ̀ láìkì irú àwọn ewé egbò wọn mo ní Ọlọ́run wá tí ṣé Ọlọ́run ò ti fún yín ní solution báyìí ó ní kí làwọn fẹ́ ṣe báyìí ẹ fún ọmọ yẹn wọ́n ṣe wá pé ọmọ yẹn lórí fóònù wọ́n fún ní 1000 naira nígbà tó máa tọ́sẹ̀ méjì tí mo máa padà síbẹ̀ láti lọ wo pásítọ̀ yẹn ǹjẹ́ mọ̀ pé mi ò bá bàbá lé wọ́n ní bàbá jáde ṣe lápè tó ṣẹ̀ṣẹ̀ wá sábà wa ń bò lẹ́lọ́ ó lé àlàáfíà àti ní kí o mo ní ṣé kí ló wá wò yín sàn báyìí ẹ ṣe lu àgbo yẹn tán bó bá jẹ́ orúkọ Jésù lẹ fẹ́ pè sí ẹ pè sórí ẹ fi ṣàpọ́nlé ní kí là ń parọ́ kí là ń tọrọ wa fún problem tí mo ní pẹ̀lú àwọn èèyàn nìyẹn. ẹ fẹ́ lẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ́wọ́ yá. sọ bóyá jẹ́ nìyẹn sà àmọ́ra mi ní pé bí ẹ bá rí solution tó jẹ́ genuine fún ìmúláadá fún ìwòsàn ẹ lò ó tẹ́bálẹ̀ tó wá ní solution síbi ọ̀nà yín kójú dí ẹrẹ́ ń tẹ ẹ̀mọ̀ tó dájú tó ń fọwọ́ sọ̀yà fún yín ẹgbẹ́ ìgbésẹ̀ o ẹni tí ó dẹ̀ ga o ẹni tó lọ bìkan tí wọ́n reject ẹ̀ ọwọ́ wà lára ẹ̀ ni kì í ṣe ọwọ́ wà lára ẹ̀ ni lẹ́nìkan ti kú wọ́n ní wọ́n máa ń sọ pé kíní kan wọ́n máa ń pè ní monitoring spirit kí náà pè ní monitor spirit ṣe rò pé spirit ká wà tá a fi iṣẹ́ mi sílẹ̀ tá a máa tẹ̀lé ẹyọ ẹnìkan kiri ni láéláé kò sí gbà tíṣẹ́ pọ̀ fún àwọn ẹ̀mí wọ̀nyẹn nínú ayé àwa dúró tẹ ẹnìkan bá a máa tẹ̀lé kiri wọ́n ní monitoring spirit wọ́n ní ẹ̀mí yẹn ń tẹ̀lé kiri àmì ló fi sí lára tó bá dẹ̀ ti fàmì ẹ̀ sí lára ibikíbi tó bá dé tó bá ti ní kọ́ máa reject wọn máa reject ẹ̀. bàtẹ́yẹ̀ kó Nàìjíríà tó ti wọ port of entry ní Canada tán dẹ̀ tó dé ọ padà ní mìlẹ́lì. àmì ni so àwọn ìgbésẹ̀ wà tó yẹ pé wọ́n máa wọ ọwọ́ yẹn àmì yẹn kó lára ibi tó ti reject ẹ̀ wọ́n á padà wọ́n gbà ẹ̀ ẹ jẹ́ kí mi máa lo ohun tí mò ń sọ wọ̀nyí kí dẹ̀ máa jẹ́wọ́ ìfàyè pé mò ń lò kẹ́yìn kẹ́ máa lò kẹ́ máa parọ́ pẹ́ẹ́ lò á máa ránṣẹ́ Ọlọ́run tó bá yá ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mi ò pa ọmọlàkejì mi lára ní ìtìlẹ̀ mọ́ ìdíbi tá a dé ó ti lé ní àwọn ènìyàn mo wá ń fẹ́ gáràjì lẹ́ẹ̀kan ìyàwó mi níbi yáka lọ sápamọ́ tó láàrin hold up kan wà mẹ́ lọ́wọ́ àárọ̀ yẹn so mọ́tò mi kàn padà mi mọ̀ kan tó ṣe mo wá pèrè wáyà wá ní kí n dúró síbẹ̀ dé o ìyàwó mi ní ká lọ sápamọ́ bí ta jòkó sí yìí o ẹbẹ̀ kí n pa ó ní ká lọ sápamọ́ ó ní gbagba tí mo wà ìgbà mo yẹ kí n mọ̀ náà arúgbó àná sà arúgbó ẹ̀jẹ̀ta sà èèyàn tó bá ti wà tó rẹ ni dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lódìndín oṣù kan ẹni bí ni kéèyàn kan wà ká má rẹ ni dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lódìndín oṣù kan bí ti ẹ̀ sálẹ̀ wọ́n á ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní èdè ó kéré tó yẹ kéèyàn mẹ́wàá sọ pé ẹṣẹ́ àná ṣẹ́rí ẹṣẹ́ àná yẹn ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó kí ló dé jẹ́ pé kò sẹ́ni tó lè wá ràn lọ́wọ́ ní tipa ń bá ka tí mi ò ní ṣe mú níyà ṣé yìí máa gbára tó wà nínú oore ó lóun ò mọ̀ wèrè kan wà nísàlẹ̀ mẹ́yẹ̀ bóyá tá a bá ń lọ ṣọ́ọ̀ṣì sí bóyá ẹ máa pàdé ẹ̀ wèrè ẹ máa ń jókòó síbi Catholic church kan mẹ́yẹ̀ bó ṣe ya wèrè ògidì tó yẹn tó bá rí mi ara adé wálẹ̀ a ní pásítọ̀ ẹ káàbọ̀ sà ẹ pẹ̀lẹ́ sà àwọn èèyàn wá sọ pé wọ́n lórí àmì kò sábì tó rí Easter tí bá kọjá ń bẹ̀ gba 1000 gba 500 torí èmi ń wò pé wèrè báwo ló ṣe ń jẹun àwa sì lè mọ bí tá a máa yà tá a máa rí àtijẹ ń bọ ni wèrè fẹ́ wọ̀ tó ti máa rí àtijẹ millions of people wá dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ò ní fún ní kankan wọ́n dẹ̀ ń béèrè pé kọ́lọ́n fáwọn ṣé mi wá ń wò pé kò sẹ́ni tó lè fún ẹni lówó 1000 ìjọ òótọ́ èmi á fún so kẹ̀sí kò wá mẹni tí ó ń fún ní nǹkan ìbílẹ̀ tó bá ti rí mi wèrè yẹn á kọ́kọ́ kó lára ẹ̀ kẹwàá agbára tí orí ní ajá tó ya wèrè tó ya jìgbòlugi tó ń gé àwọn èèyàn jẹ tó bá rẹni tó ń fún lóúnjẹ lójoojúmọ́ tó rẹni ẹ bá débẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kíláàsì á calm down agbára tó wà nínú ṣíṣọ́ rẹ̀ nìyẹn. so ẹni tó bá dẹ̀ ń ṣe èèyàn ní ibi bí ẹ sọ pé ẹni tó ń ṣe èèyàn ní ibi ló máa rí bí ló máa rí dẹ́hun tó dẹ̀ burú jù ni pé kẹ́ máa mọ̀nà kẹ́ máa sọ pé káwọn èèyàn máa bọ̀ kẹ́ máa ṣì wọ́n lọ́nà torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn. bàbá ń kó èèyàn wá sọ́dọ̀ rẹ̀ ibi ló máa gbẹ̀yìn irú ẹni tọ̀hún. bàbá èèyàn oríṣi mẹ́rin ní kò wá àwọn tí wọ́n ní ìdí
ayẹta tó dájú ọ̀dọ̀ yín làwọn ọ̀dọ̀ yín. mo tiẹ̀ máa fún yín ní ìkẹtẹ ẹ lè ṣe fún wọn kẹ tẹ̀sẹ̀ kò sí ní tí a fi ń. bàbá mo máa sọ fún yín mo máa sọ kì í ṣe pé bóyá mo sì máa lọ kábọ̀ máa sọ fún yín. àwọn ìgbé bàbá ilé kámẹ́rà máa bọ̀ ní pé bàbá ilé ìṣú ọ ni. máa fún yín ẹ lọ tẹ̀sẹ̀ kì í ṣe máa fún yín máa ṣàlàyé fún yín gbogbo ń tẹ̀lé máa ná sí kò pé 2000 naira. kí wọ́n dẹ̀ tiṣẹ́. kò pé 2000 naira ń tó bá ti nítumọ̀ ń ṣe kinní yẹn. ìjọba máa ránṣẹ́ fún yín bàbá tí gbogbo yín ọjọ́ jókòó round table lórí ọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà. Ọlọ́run àkóbá Ọlọ́run àgbà. ẹ lọ. Ọlọ́run àgbà fún wa. ẹ lọ. Ọlọ́run àgbà fún wa. ẹ bá ń sọ fún gbogbo àwọn èèyàn pátápátá ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun. ẹ má jẹ́ kí ìṣẹ̀ṣe ó parun kókó tó wà ń bẹ̀ nìyẹn. Jésù sọ fúnra ẹ̀ pé òun kò wá láti pa àṣà run àṣà tiwa nìyẹn nílẹ̀ Yorùbá ní gbogbo àgbáyé tí mo bá lọ tí n bá tún máa tó ayé wá ilẹ̀ Yorùbá ni màá padà sí mo gbádùn ilẹ̀ Yorùbá àwọn àǹfààní tó wà nílẹ̀ Yorùbá àwọn ẹ̀yà míì ò ní wọ́n ń rẹ́ ewé dànù láwọn ibòmíì ni táwa ń lò tínú wá ń dùn ẹ jẹ́ kọ́wọ́ ti ìṣẹ̀ṣe ẹ jẹ́ kọ́wọ́ ti ìṣẹ̀ṣe ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kí àgbàdo tó délé ayé ìkankan la dìé ń jẹ. Àgbàdo tó délé ayé ìkankan la dìé ń jẹ. ìkankan la dìé ń jẹ. Bàbá ọmọ bíbí ìlú Oǹdó ni. ọmọ bíbí ìlú Oǹdó ni mí. Oǹdó Ẹ̀kímògún. ṣé bẹ́ẹ̀ rí la Oǹdó Ẹ̀kímògún méjì. So 1+1 yẹn dúró digbí. ọmọ Oǹdó ni mí. ẹ kọ́kọ́ kí gbogbo àwọn ẹ má bá ń kí gbogbo ọmọ Oǹdó tó wà nílùú òyìnbó. Alẹ́ òde dánmọ́ Oǹdó yorí de jákèjádò máa ti gbọ́ mi èmi èyí ọmọ wọn èmi èyí ọmọ wọn Oǹdó Ẹ̀kímògún ọmọ nílà pẹkọ oko ọmọ nílà mẹ́rìndínlógún ṣẹ̀yẹ èmi ọmọ ní kẹta àjínà èmi ọmọ ọba lẹ́wù wọ̀yíwọ̀yí èmi kí wọ́n yìí o àwọn akó àǹfààní yóò rìnrìn àjò àwọn akó wálé o akó tutù bọ̀ wálé o bóun ló ṣe gbé wọn àwọn akó tutù bọ̀ wálé o ẹ̀wọ̀n àtàjò gbé àjò o a má gbàgbé ìṣẹ̀ṣe o a má gba ẹ̀sìn kọjá bí ayé wọn ti débi ayé wọn ti àbàjẹ́ o wòlíì mi by the grace of God ó dẹ̀ dájọ́ ìdájọ́ ká tó mọ ẹni tí Ọlọ́run yàn. kí ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn babaláwo. kò sí àjọṣepọ̀ kankan. ṣùgbọ́n tí babaláwo bá pè tán bá pè ẹ lè dá wọn lóhùn. mo sọ kinní kan lẹ́ẹ̀kan mo ní kò sí babaláwo ń gbogbo àgbáyé èèyàn méjì ni tó lè jáde kó sọ pé òun ni babaláwo mi pé mo gba nǹkan lọ́wọ́ òun rí. tí babaláwo bá pè ń pé kẹ́ yọjú sùn ẹ lè lọ. kí ló ṣe mí tí mi ò lọ mo ń lọ mọ́ṣáláṣí mo ń lọ ṣọ́ọ̀ṣì. àwọn pásọ̀ kan làwọn ò lè lọ. kí ló ṣe mí tí bóyá mo tún máa débẹ̀ gàá tún padà gba ohun tí mo gbà. kò sẹ́ni tó lè pè mí tèmi ò ní lọ. ìbáàjẹ́ oníṣègùn pọ̀nbélé. kó tún jóníṣègùn lọ má lọ. Jésù tá à ń tẹ̀lé ó lóun ò wá ti torí àwọn tára ẹ̀ ti yá. àfàwọn tí. tó ń wá oníwòsàn. Bàbá. Pọ́ọ̀lù ẹ má gbàgbé pé ó lọ síbi tó ti ń bọ̀ òrìṣà. Bẹ́ẹ̀ni. nínú Acts of Apostles kí ló wá ṣe mí tí mi ò ní lọ. àwọn kan mọ̀ wò pé ṣé pásọ̀ sì lélẹ̀. ìdájọ́ kò sí lọ́wọ́ wọn ó wà lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n mo ìpọ́dọ̀ ìdájọ́ máa fi ojú ẹ̀kọ́ òfojú mímu hàn lọ́jọ́ ìdájọ́. ẹ̀kọ́ òfojú mímu hàn. nígbà tí Jésù fún ara ẹ̀ wà láyé ṣe bẹ́ẹ̀ mí èṣù náà sọ pé ó ń lò wọ́n ló ń lẹ̀mí òkùnkùn wọ́n ló ń lo gbá làwo kíní kan iye òkú dáhùn lóun ṣiṣẹ́ wọn lọ wọ́n ṣiṣẹ́ wọn lọ. this is the thing ẹ má jẹ́ àsọ̀rọ̀ o ẹ jẹ́ dákẹ́ mo mọ̀ fẹ́ dalẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ ilé tó dàrú ó dàrú látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò kí ìyá ẹ̀ mọ́ tí wọ́n ń dé sóòtẹ́ ẹ̀ tọ́dẹ̀ máa dé sílùú wọn tó lè débi tí bàbá àtìyá wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ló kẹ̀yìn wọn sí ìyàwó tó pè wọn lóṣù àtàjẹ́. bẹ́ẹ̀ni. ẹni tó tọ́ yín dàgbà tó fún yín tó sọ yín dèèyàn tí ò pa yín jẹlẹsẹ wá ń sá fún gbà tó dáa fún yín tán ẹ má jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ń dání. ọ̀pọ̀lọpọ̀ ilé tó dàrú lónìí mo rẹ́ 80% àwọn tí ò lọ ṣọ́ọ̀ṣì mọ́tò ti lọ rí torí ìránṣẹ́ Ọlọ́run ní 80% wọn ò fi lọ 20% ló torí nǹkan mi lọ 80% ẹbẹ̀ lọ́wọ́ ẹ̀ òun pásítọ̀ ṣe sí mi ni. gbàtí bá sọ àmọ́ rí ní èkè sẹ́lòmíì. ó dọjọ́ ìdájọ́ sẹ́ gbogbo irọ́ pọ̀ lórí pẹpẹ irọ́ pọ̀ wọn ò lè lọ ṣe program ọjọ́ mẹ́ta nílùú bòmíì wọn á ní ambak kan máa mú wọn. ọmọ mi ṣe interpreter. ṣé ìránṣẹ́ Ọlọ́run wò yàbí ìránṣẹ́ ìṣù. èmi náà sọ pé àwọn lọ sí program ní rédíò wọn àmú interpreter ẹyọ kan lọ́wọ́ kò sí sàmítà bàtàmù lọ́wọ́ kì í sọkùnrin obìnrin náà ni
wọ́n wà ní àwọn àgbàrúùmù. wọ́n á tún jọ sunú rúùmù. àgbà sista ẹlẹ́nu lórí òkè ẹgbà ẹ̀kọ́ ẹ má jarun pálù mi o torí ẹ̀mí Ọlọ́run ń bẹ lára mi o olówó àti fọkàn sí kò sígbà tí bàbá gò ní jarun pádé bẹ. mi ò fẹ́ sọ̀rọ̀ ni. olùgbòsàn ayọ̀ wà fáyà. mi ò fẹ́ sọ̀rọ̀ àti bastardize mo sì béèrè in the next 15 years kí lè rò pé wọ́n máa ṣẹlẹ̀ síṣẹ́ Olúwa. wà láì mọ̀ dúró àwọn ọ̀nà chọ́ọ̀chì ni. it is on wọ̀ sí lójoojúmọ́ on daily basis. ìwé 2 Corinthians chapter 11 from verse 11 to 13 ó ní àwọn èké apostoli wọ́n wọṣọ àlùfáà ṣùgbọ́n èké ni wọ́n. they deceive people pẹ̀lú gámẹ̀ntì irọ́ yẹn tábàtà àti lè sọ irọ́ yẹn àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ́ ẹni tó níṣòro ló gọ̀ jù bẹ́ẹ̀ ni ó kó mi jẹ yóò kó mi jẹ torí ó fẹ́ ó ṣàǹwá solution èyí tó ní ẹ̀mí Ọlọ́run ní kò ń bá ẹ lò pọ̀ pé ẹ̀mí ara òun ló máa paná ọ̀fà tó wà lára ẹ̀ pé tó bá ti dámíra lù ẹ́. mo ti rí dáadáa ó ní wọn kàrà fi kinní kan ti kinní yẹn wọlé. tí kinní yẹn wọlé. ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ o ó ní wọn kàrà mú kinní yẹn kékeré báyìí ó ní wọn rà fi sí orí nǹkan ọmọkùnrin o ó ní wọn rà àdúgbò rà mọ́ ti díẹ̀ díẹ̀. ṣé wàá rí i pé church gan-an ní Nàìjíríà tí wọ́n ti bastardize ẹ̀ àdúgbò tí ilé 100 wà church 70 ló wà níbẹ̀. ní kò sí bẹ́ẹ̀ bá ní láti fi sí bẹ́ẹ̀ rí church. ilé 100 ló wà níbẹ̀ nínú 100 yẹn ẹ̀ka church 70 ilé gangan ní 30 tó bá tó stage òun kálukú pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ ló wọ́n máa sí náà. olúkálukú pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀. èké òun pẹ́ kárí tèké bá ti lọ ọjà tó kárí ó parí ó kẹntì ó rà ọjà èké dẹ̀ ló máa ń kùtà kẹ́yìn. bàbá inú mi dùn sí sà yóò mọ dùn fún yóò sì mọ korò máwọn ọ̀tá yín. àmín o. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ tèmi o ẹ wo bàbá yìí inú mi dùn torí pé wọn àpè funfun wọn àpè ní dúdú wọn à sì pé Ifálẹ̀kẹ̀ wọn láwọn nígbàgbọ́ nínú tewétegbò dáadáa ìránṣẹ́ Ọlọ́run dẹ̀tọ́ ni wọn ìránṣẹ́ Ọlọ́run tó wá ń parọ́ tó yẹ wípé ọ̀tọ̀ ní nǹkan tó gbé sínú yàrá ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ní orí ọ̀tà ìránṣẹ́ Ọlọ́run mi ò tiẹ̀ sọ̀rọ̀ wọn ní pàtí ìránṣẹ́ Ọlọ́run mo ti rí pásítọ̀ kan rí tó wá jáde òun fẹ́ bá ẹnìkan sọ̀rọ̀ wípé àwọn kan fẹ́ kí fún bẹ́ẹ̀dẹ̀ ní àwọn àjọ gbéra wọn lọ sí ìlú míì pé ìlú yẹn ló ti lọ sọ bẹ́ẹ̀dẹ̀ fún ọmọ yẹn wá bá mi mo ní mo lálẹ́sì lọ celebrate lọ sọ kò sí church orí òkè lẹ́nu ní rárá wọ́n sọ pé àwọn lọ jìn sóòtẹ́ẹ̀lì ọ wá ní sẹ́ kò ń tẹ̀lé mo ní bí wọ̀ bí làkàyè tí ọba sọnù. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ṣé òun gan ti nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ tẹ̀mẹ̀wò náà ti lè máa. ẹ mọ nǹkan tí ò jẹ́ káyà mi ọjà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó wọn ní gbàgbọ́ nínú wọn tipátipá lè máa fi ráwọn tó wà nílùú òyìnbó tó ní gbàgbọ́ nínú ìránṣẹ́ Ọlọ́run wọn torí wọn ti gbá wọn rántí wọn àti ẹ̀ ní gbàgbọ́ kankan nù wọn àwọn pásọ dẹ̀ máa ní okòndì bàbá mi ò gbọ́ tẹ̀sán ẹni èmi ò mọ èmi ò ẹni ongoli mi sẹlẹ̀ ongoli mi sẹlẹ̀ ongoli mi apásọ máa ń ní nǹkan ọmọkùnrin dì nàgbànàgbà sàn bàbá sẹ lágbo rẹ. kékeré nìyẹn. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tàn wà ń lo ìbò báyìí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń complain o. mo tẹ̀ láwọn tó 5-6 lọ́wọ́. ẹ bá ti ẹ̀rí èmi ti lè wọ 63 65. mo láwọn a ní sórí kíní Aláwọ̀dé kíní tí ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kò tó ṣiṣẹ́ mo ti dá sẹ́lẹ̀. mo láwọn tó 2-3 sọ̀rọ̀ gan báyìí tí mo fẹ́ kó ránṣẹ́ sí wọn. ṣé kíní yóò di jí padà. á dìde lágbára Ọlọ́run. torí ìlú èbó wọn àfi kíní yẹn para. á dìde lágbára Ọlọ́run. bàbá àwọn ìránṣẹ́ Ọlọ́run gan wọn àfi kíní yẹn náà para àwọn ìránṣẹ́ Ọlọ́run. á dìde nàgbànàgbà sàn ni. á dìde lórí ọ̀fẹ́ Ọlọ́run ni. a jẹ́ wípé ìránṣẹ́ Ọlọ́run tí mo láìkì nìyí torí pé mi ìfẹ́ kí èèyàn máa parọ́. ẹ mọ̀ pé n tẹ́ sọ yẹn ti da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú ni àwa tá ìṣe níbi tá a wà yìí la mọ ohun tó ń ṣẹlẹ̀. arábìnrin kan parí ìjà tì ní ó lóun ò fọkàn òun mọ́ wọn á ní kí gbogbo èèyàn jáde wá kèmí àti ẹnìkan bì mo ní ọkàn ẹ̀rẹ́ ti ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ yẹn ó ní kí ló sọ mo ló sọ pé torí pé òun ò lè tẹ́ délẹ̀ pé òun ló ń fa kíní pé ètò ìṣẹ̀ kan. bàbá ìfarabalẹ̀ kọ́rọ̀ ilé bá yé èèyàn ṣe rí inú mi á máa dùn máa wò mí o inú mi á máa dùn ká sọ̀rọ̀ ká sì kó sì nítumọ̀ tẹ̀délẹ̀ bẹ́ẹ̀ni pé kò lè tẹ àtẹ̀kánlẹ̀ bẹ́ẹ̀ni mo gbádùn yín. ohun tó bá ti sọ níbẹ̀ náà ni mo ní kò wù mí ká sọ lójú àwọn mo ní kó má wọ̀ọ́rọ̀. ọkùnrin náà sì máa ya fáńdá bí ọkùnrin nínú ilé. ọkùnrin náà ò dẹ̀ ọkùnrin náà ọkùnrin ò síbẹ̀ bí àti ìlàjọ sùn. half body. mo ní tí n bá bá yín dá sí tọ́lọ̀ wá bá wa dá sí nǹkan láàrin ọ̀sẹ̀ 2 àwọn oníkàwò náà ṣé wàá gbà ká yanjú ẹ̀ ń bẹ tó tá a bá yanjú ẹ̀ ó ò tí ì lè wò ó náà
ó lóun ti gbọ́ mo ní mi ò ní sọ ohun tá a sọ fáwọn èèyàn lẹ bá wọ bàgébù wọ́n á pe bàbá lẹ bá pe bàbá gébù mọ́ra. ìyàwó yín ó ti ṣàlàyé tó ń ṣẹlẹ̀ fún mi oní ẹ̀sà ṣe fẹ́ sọ pé òun ló sọ mo ní èyí tí mo fi jù ẹ́ ni mo sọ yẹn èmi mọ̀ pé tó ń ṣẹlẹ̀ tẹ́ ìkíní èkejì yín ò lè sọ síta mo níbẹ̀ tí mo ti jẹ́ kó mọ̀ pé ó máa ní solution so èmi èjì ó máa lọ lé báyìí oní ẹ̀sà ṣó ti gbà láti tẹ̀lé òun ló bá dọ̀bálẹ̀ ọkọ yẹn múlẹ̀ kí sọ̀rọ̀ dọ̀bálẹ̀ ó sì padà wá rí mi n ti ń dájà alẹ́ yẹn ṣe wà mẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí ìyàwó yìí tó máa ra bọ́ǹfìtà wá tó ra búrẹ́dì wá fún mi tó rẹyin tó ra tin mèkì 12 tó ra tó 5,000 sórí ẹ̀ mọ́ wípé ọdún kí là ń ṣe àṣẹ Christmas. o ti rẹ́rìn ayọ̀ nù obìnrin fẹ́rẹ̀ ẹ̀ pọ̀ ẹ̀yin obìnrin tẹ̀ wà mí èrò àǹtí fẹ́rẹ̀ àǹtí ẹ fẹ́rẹ̀ rẹ̀ obìnrin fẹ́rẹ̀ ẹ̀ kò ṣe mọ̀ nìní. so nígbà tó ti wá mo ní kí bá alpha ó ní dáàdi ẹ ṣeun àdúpẹ́sà mo ní kí wá dúpẹ́ ọ̀pọ̀ kìlò náà ní ó ti yé yí dáàdi ìyẹn ti rúrùn kó ó ti yé mi. ó yẹ jẹ́ nìyẹn. kí ni sáà ti ń wò yìí. ọ̀pọ̀lọpọ̀ ilé ló ń dàrú. ọ̀pọ̀lọpọ̀ ilé ló ń dàrú. ọ̀pọ̀lọpọ̀ ilé ló ń dàrú. mo tiẹ̀ mọ̀ dáadáa ó tiẹ̀ ń dá ọ̀pọ̀lọpọ̀ ilé ló ń dàrú. bàbá àwọn ẹ rí ọkùnrin mi báyìí ọkùnrin lẹ́ẹ̀pẹ́. láì mọ̀ pé half body ni. ọ̀pọ̀lọpọ̀ ilé ló ń dàrú. bàbá àwọn tí wọ́n bá wá ní diabetes nǹkan ìtọ̀ ṣúgà. nǹkan tí ẹ̀ ní. ó ti ṣe náà. ṣé máa pọ́ ní stages. ṣé máa tọ́jú wèrè. no kí ló dé àwọn kan máa kà sùn mẹ́yìn ṣọ́ọ̀ṣì ni. mi ò mọ̀ ń pa ẹ̀. àì farabalẹ̀ bàbá irọ́ àwọn kan sùn mẹ́yìn ṣọ́ọ̀ṣì ni. ṣebí ṣọ́ọ̀ṣì yín ní kọ́mpáàdì mi ò tọ́jú ẹyọ kan rí. ẹ farabalẹ̀ ṣebí ṣọ́ọ̀ṣì ní kọ́mpáàdì lẹ́yìn. mi ò tọ́jú ẹyọ kan rí. a lè bẹ̀rẹ̀ báyìí náà ṣebí ṣọ́ọ̀ṣì ní kọ́mpáàdì. mi ò mọ̀ ń pa ẹ̀. àwọn kan gbèdé. mi ò mọ̀ ń pa ẹ̀. ẹ wà ní ká gbé padà. wọ́n dà padà nígbà tí nǹkan tí màá mọ̀ ṣe. no tọkàdé ọ̀nyẹ́kàdé lọ́kàdé òkú sórí àga ẹjọ́ ń wúra yín. ẹ ti ń wọnú àwọn kọ̀ọ̀kan tí màá máa sọ pé mi ò mọ̀ ń pa ẹ̀. tí n bá mọ̀ mi ò ń. ẹ mọ̀ ń pa yín. mi ò mọ̀ ń pa ẹ̀ rárá ni o rárá ni. kò tí ì sìnwé tán o ìlàjì sinwó. ìbá tẹ̀ jẹ́ ìbá jẹ́ 2% mi ò mọ̀ ń pa ẹ̀ rárá. àwọn tí n bá mọ̀ ń pa ẹ̀ mi ò fagídí ṣe. ṣùgbọ́n tán bá gbede ẹ lè tọ́ka. máa pè é nìyẹn ohun tó mọ̀ jẹ́ wọ́n ti gbede o tèmi mọ̀ tó dẹ̀ mí lójú tí mo mọ̀ pé kò ní borúkọ mi jẹ́. ẹ mọ̀ pọ́ mọ̀. torí orúkọ mi mò ń protect ẹ̀. máa pè wá ó yá ẹjọ́ dúnàdúrà mi ò mọ̀ ń pa ẹ o má fi tèmi kún o. ìdí máa yanjú ẹ. yanjú ẹ. a kì í wo wèrè kágbẹ̀jẹ̀ ẹ̀rù ń báyìí ní bàbá. náà kì í ṣe bẹ́ẹ̀ kọ́ máa sọ pé torí kèmi lè challenge ẹ̀ tí ò bá ṣiṣẹ́ tó ló máa ṣe. kọ́ sọ pé ṣe bá jọ pín owó ni. mo ń challenge àwọn kan mi lẹ́ẹ̀kan wọ́n sign agreement wọ́n láwọn ò pín owó mo ní ẹ̀dẹ̀ sign agreement millions of naira tó tó yìí. ó ti pín bẹ́ẹ̀ ṣe ya wèrè ní ṣe pinnu ẹ̀. ẹ ti pín bẹ́ẹ̀. ẹ tó bá dẹ̀ ti pinnu kan kì í lè sọ tọrọ mọ́. tó mi ò mọ̀ ń pa ẹ̀. ẹ mọ̀ ń pa ẹ̀. bí ti ń wò kéré mọ́ mi ò mọ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ ni tóbìnrin ọ̀bà yóò róyún ní. pẹ̀lú orí ọ̀fẹ́ náà. ẹ̀yin lẹ́fun àbí yọ àgbóògùn. ṣe rí àwọn obìnrin kan wà tí wọn ò bá róyún ní kì í ṣe obìnrin yẹn nìkan lè máa dá tọ́jú. ọkọ ẹ̀ gan gbà mí yẹn nílò láti tọ́jú ẹ̀. sẹ́yìn lẹ́wà fún obìnrin yẹn lóyún àbí ọkọ ẹ̀ ló fún lóyún. nígbà tó lọ́kọ. ẹgbọ́n tí mo fi bẹ̀rẹ̀ kínní mi ò lẹ́ni mò ń bá ṣeré kọ̀ọ̀kan níbikíbi. bẹ́ẹ̀ ṣe handsome tó yìí. ó dá mi lójú nì. bẹ́ẹ̀ ṣe handsome obìnrin ọmọdé ẹ̀ láàmú ń ta o. mi ò tiẹ̀ rí wọn gbogbo obìnrin máa ń wò wọ́n bí ọkùnrin I relate with them bí ọkùnrin rẹ̀ àti àwọn èèyàn àwọn onímọ̀ pé ṣe pé nǹkan kan ṣe bàbá yìí. nígbà tí wọ́n rí i pé mo níyàwó mo sì bímọ kò sí nǹkan tó ń ṣe mí mi ò kàn láìkí ẹ̀ naturally ni. ṣe pé láìkí obìnrin o. n tí ò jẹ́ kí n láìkí ẹ̀ number one èmi ò nígbàgbọ́ nínú ẹni tẹ́ máa bá lájọṣepọ̀ tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́. tó ọkàn ẹ̀ bá fẹ́ yín tẹ̀yìn ò bá fẹ́ ẹ̀gún ńlá ni. alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo láhùn. ẹ lè náwó. mo láhùn. ẹlẹ́ẹ̀kejì. bàbá ní sùúrù ẹbí tẹ bọ́lọ̀ déhùn ẹ̀yin láhùn. mo láhùn. obìnrin rẹ̀ dí àti gbowó. ó rẹ̀ dí àti gbowó. ẹ̀yin ọ̀dẹ̀ lé náà. mi ò lè ná. ẹ nà. mi ò lè ná. no ẹ nà. mo ní mi ò lè ná. bàbá ẹ̀yin láhùn. mo láhùn. òun fẹ́ gbowó. òun fẹ́ gbowó. báwo láti wájọ rẹ. ilẹ̀kùn tẹ̀yìn ò lè dún gbà. tí ẹ ò dẹ̀ lé mú wá. mú wá yẹ kan. ẹ̀yin ò lè ṣe. lálẹ́. fíìmù ó lè díẹ̀.
so bẹ́ẹ̀sì ni pé kó kálukú ra máa lọ tiẹ̀ jẹ́. àjẹpẹ́ ẹ̀ lédè tó obìnrin ṣe tí wọ́n sọ pé àdì àbọ̀ 400,000 mo fẹ́ 200,000. owó kíni. ẹ̀ lè fóbìnrin. kí la fi ṣe. wọ́n mọ̀ wọ́n pè ní pé báṣọ ilé ọmọ ìjà. mo gbà kí n fún ẹni wèrè ní títì tó mọ̀ pé ó máa jẹ́ àmú ẹlòmíì ń kú lọ lọ́spítù ẹ lè fún 50,000 tí ò ní kú mọ́ wọn ò bá mọ̀ọ́re kówó re tiẹ̀ síwájú tí nǹkan kan ò bá dà wá pọ̀ àwọn agbádùn mi. ṣùgbọ́n nǹkan ó ti dà lágbàá tẹ ti wà nínú ministry bàbá gbogbo ayé ń wò yín ẹ ti bóbìnrin mi ń sọ̀rọ̀ lágbàá tẹ ti máa rí. mo ṣe rí náà. bó lẹ kí ló wá ṣẹlẹ̀ ní ọ̀nà. mo ṣe rí ni. bó ló sì bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ tí mo sọ ẹ báyìí ó ti tó 30 years. bó ló sì ṣẹlẹ̀ inú ministry. ṣé nínú ìjọ gangan. ẹ ti wà nínú ministry gbà. mo ti wà nínú ministry. kí ló ṣẹlẹ̀. ṣe mọ̀ pé nígbà yẹn àwa náà dẹ̀ sì kéré nínú yẹn rere. bẹ́ẹ̀ over 30 years. bẹ́ẹ̀ ni iná àmọ́ lọ́fà 30 years lè mọ gbóná dò ní. iṣẹ́ tí Jésù wá ṣe gangan lẹ́sẹ̀ ń gbọ́ yìí. bó lẹ ṣe wá yẹjú ẹ. tí tẹ́ ẹ̀ bá ti sọ pé Jésù gba nǹkan báyìí lọ́wọ́ mi ó ń tàn ó tí ì bàbá kì í ṣe ẹyọ kan. ṣé ń gbà yẹn. nígbà yẹn. wọ́n máa ń sẹ̀tì ni. ṣé àmọ́ ẹ pé ó ní àwọn kankan ó láwọn ọbẹ̀ kan tá a máa fi ń jẹ̀kọ tó yẹ pé gbogbo èèyàn á máa fẹ́yàn ni. ẹ ti wá di láfẹ́ ń wá. so mi ò ní sọ ojú bẹ́ẹ̀ yá ti yé yín. ó yé mi dáadáa. so kí wá ṣe pé ilẹ̀ ń wá wọn gbà yà wọn ló máa wá torí ọbẹ̀ yìí náà bó ṣe ń pe oríire wa náà ló ń pe. àti gbogbo ìgbà yẹn ọlọ́mọkùnrin gan dúró gbẹ́gbẹ́gbẹ́ àtó dúró re sáwà ní tó bímọ fún mi tó bímọ fún yín kọ̀rọ̀ àwà ò yọkàn rán mọ́lẹ̀ alódìyẹ alóbàgbáyà ọmọ bàbá ẹ̀. kò sí. bó lẹ sí lọ. kò sí. láti gbogbo èèyàn rere tẹ́ ti sáré. kò sí. kò sí kankan. kò sí. amọ̀mọ̀ rẹ tọ́mọ̀ ìjọ ìgbà tá a mọ̀ mọ́ ní ìsìn. ajá ọmọ tó wà nù ilé tẹ́ pé gbogbo ayé mọ̀. ọmọ tọ́mọ̀ ìjọ ìsìn gbàdúrà wọn mọ́ wọn. ajá ọmọ tó wà nù ilé tí gbogbo ayé mọ̀. ẹ wo inú mi ti ẹ̀dùn fún ìgbésí ayé bàbá ìránṣẹ́ Ọlọ́run àìláyé Prophet SOT Robert wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ wọn ì ṣe ẹni tí máa ń fi igbá kan bọ̀ kan nínú ibikíbi tó lúkálùkù bá wà jákèjádò gbogbo àgbáláyé ìwọ náà ti rí báyìí ẹ wò ẹ máa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o bàbá yóò mọ̀ dùn fún yín. bàbá ẹ ṣe sà yóò mọ̀ ṣe o. ṣé mo lè fi nọ́mbà mi sílẹ̀. pẹ́ nọ́mbà yín ẹ pé nọ́mbà yín àǹtí mi. nọ́mbà mi ni 080 38 34 8058 bí a mo lè pè lẹ́ẹ̀kan sí àwọn kan ní mo yánu 080 38 34 8058 ẹ ṣé o a tún máa nípàdé ayọ̀. pé mi ìpè ayọ̀ ni mo yin Jésù lógo. bàbá ìránṣẹ́ Ọlọ́run alààyè ni ìránṣẹ́ Ọlọ́run alààyè ni ẹ wojú rẹ̀ yájọ mọ́ wojú ara wa ẹlẹ́rìn. gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà ń wò yín ṣé kìí ṣèrànṣẹ́ Ọlọ́run fèkì torí fèkì pọ̀ káàkiri gbogbo àgbáláyé. ohun tó fa fèkì ni ebi ẹni tó bá ń wá nǹkan tí ò jẹ gbogbo ọ̀nà náà ló máa fi ṣe arúmọjẹ láti sọ pé kọ́kọ́ ní ojúlówó ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé iṣẹ́ tá a fi ràn ó máa nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn gan ju owó lọ so kì í ṣe bóyá ẹni tó bá ti rẹ́ni tó fi iṣẹ́ kan rán iṣẹ́ yẹn máa nítumọ̀ sí ju owó gan tó fẹ́ rí ìdílé tọ́nà bá wá ní kówó tẹ̀lé inú ẹ̀ á dùn ṣùgbọ́n owó yẹn ní àkọ́kọ́ àmì iṣẹ́ yẹn ní àkọ́kọ́. ẹ fẹ́ràn owó bàbá. ṣé rí ẹ ṣe báyìí ẹ fẹ́ràn owó. mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi ju owó lọ. bàbá ẹ jẹ́ kọ́rọ̀ ẹ̀ clear èmi ni mò ń gbọ́ yín àwọn tó wà lórí tó wà lọ́hùn àwọn ń wò wá wọ́n tún gbọ́ wá bàbá tó bá di ọ̀rọ̀ owó percentage rẹ̀ gbowó sí abẹ́rẹ́ sọ pé kọ́lọ́run yọ owó. a ò lè ní kọ́lọ́run yọ owó ṣé rí iṣẹ́ ọwọ́ ènìyàn ni máa ń pe owó jáde. kí ni iṣẹ́ ọwọ́ yín yẹn. iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé dání yìí. iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé dání yìí. lótìtọ́ àti òdodo wòlíì Ọlọ́run ló ní tí mo sì máa ń fi ìbẹ̀rù Ọlọ́run ṣe tí mo ṣe. ìtúsílẹ̀ ìdáǹdè ìgbàlà ọmọ ènìyàn ló jẹ mí lẹ́mìí ló jẹ mí lógún. ṣùgbọ́n iṣẹ́ tá a wá ń ṣe yìí
ṣé tó bá fẹ́ tọ̀yàn gbà mí wọ́n sọ pé táwọn bá ti ṣe báyìí ìtìsúwẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tán ní ìtìsúwẹ̀ fún wọn sunkún abẹ́lẹ̀ torí wọn fúnra wọn nígbà tí ẹni tó sọ pé ìtìsúwẹ̀ ló sọ bẹ́ẹ̀ ẹni tí ò wẹ̀ pẹ̀lú ẹ̀ á mọ̀ pé kò tí ì wẹ̀ pẹ̀lú òun. ẹni tí ò tí wẹ̀ pẹ̀lú ẹ̀ á mọ̀ kó tí ì wẹ̀ pẹ̀lú ẹ̀. á mọ̀ pé kò tí ì wẹ̀. mo gbádùn yín lọ bàbá. then mo máa ń tẹnu mọ́ àwọn kankan nípa tá a bá sọ pé à ń gbàdúrà àdúrà làwọn baba ńlá wa ti ń gbà tipẹ́tipẹ́ òyìnbó tó dé nígbà òyìnbó náà sì dé náà nìyẹn àwọn náà rẹ̀ tó ń gbàdúrà lọ́nà ilé tí wọ́n ń wá gbà wọn èmi ní ìgbàgbọ́ nínú ikú àti àjíǹde àti ìbí Jésù Kristi ṣùgbọ́n tá a bá farabalẹ̀ ka bíbélì dáradára kì í ṣe ìlànà tí bíbélì là kalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń tọ̀ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ mo máa tọrọ àforíjì láti dárúkọ ìjọ Catholic Roman Catholic lọ́wọ́lọ́wọ́ they are the first church in Nigeria nígbà tí wọ́n bọ̀ wọ́n mú bíbélì dání wọ́n mú ilé ìwé dání wọ́n tún mú ilé ìwòsàn dání. so tó túmọ̀ sí pé nígbà tí dókítà bá ṣe tiwọn tán àwọn tó lọ́nà tí wọ́n mú dání táwọn mọ̀ láti máa tó fi tọ kíní yẹn àwọn kan máa fi àdúrà ti gbèsè wọn lẹ́yìn ṣùgbọ́n báwo lẹni tó jẹ́ pé ó nílò oògùn tẹ́ máa sọ pé kó dẹ̀ máa gbàdúrà tó nílò oògùn ìwòsàn ẹnìkan tẹ̀ bèrè lọ́rùn lánàá tó láwọn kan náà wá lánàá wọ́n wá fọ̀rọ̀ wá mi lẹ́nu yìí pé wọ́n ní ṣé mi ò ní ìgbàgbọ́ ní ìwòsàn láláì lo oògùn lọ. that is faith clinic. bẹ́ẹ̀ni èmi wá sọ fún wa pé it is 10%. ẹni ẹ wá lòun ò gbàgbọ́ wá ní kó tẹ̀lé mi kó jẹ́ ká lọ sí state hospital tó wà lọ́dọ̀ wa ń bí mo máa náwó sáláìsàn 10 fún kó lo faith yẹn kó fi gbé wọn dìde káwọn yẹn kọ́ yẹ waste owó ṣé ọ̀dájú àti ìkànnìyàn nínú when you know you can do something with faith without even using anything and you allow people to be suffering ó túmọ̀ sí pé you are just wicked if you are not wicked tí má mọ̀ pé èèyàn kan lọ títí pé mo lè náwó sí báyìí nígbà tí Jésù mọ̀ pé òun lè ṣe é fúnra ẹ̀ ló jáde sórí títì tó ń náwó sáwọn èèyàn tó sì ń dìde lẹ́yìn ikú Jésù Pétérù àti alàgbà Paul ló tún ṣerú ẹ̀ lẹ́yìn ẹ̀ àwọn mélòó lẹ̀ tó ṣe yí ẹ̀ tá a dẹ̀ ń sọ is over 5,000 years. So I'm not saying pé kò sí faith clinic ìwòsàn láì lo oògùn ṣùgbọ́n it's 10%. 10% kò síbi tí mi ò ti lè sọ. bàbá ẹni nígbàgbọ́ nínú ilé àti bẹ́ẹ̀ ni sọ. ṣọwọ́ pé ìránṣẹ́ Ọlọ́run nígbàgbọ́. ẹ ṣe. mi ò criticize o. ẹ máa gbọ́rọ̀ lèmi àṣà. afẹ́yẹ́ kó yàwó èèyàn ni. ohun tí bíbélì sọ lèmi ń tẹ̀lé bẹ̀tẹ̀ ò bá farabalẹ̀ ka bíbélì ọ̀hún á wá di kíní tẹ́ bá wo níwèé Revelation chapter 22 from verse 2 ó ní nínú ìgboro ẹ̀ ní ìyàkíní àti ìyàkejì ní igi káwà tó máa ń so nírú èso ní oṣù 12 èso igi náà àti ewé rẹ̀ ní fi mímú àwọn ènìyàn lára dá. so tí bẹ́ẹ̀lì bá lè sọ pé òun pèsè igi kan tí ó máa mú èso jáde tí ó tún máa mú ewé jáde tó yẹ pé èso yẹn àti ewé yẹn láwọn fi mú àwọn ènìyàn lára dá. gbogbo àwọn ẹni tó fi àgbo tọ́jú ẹ̀ tó jẹ́ wá di ìránṣẹ́ Ọlọ́run dàgbà táwọn làwọn ò wo àgbo mọ́. tó wò wọ́n dàgbà tán. bẹ́ẹ̀ ni sà I'm talking about 70s early 80s kó tó wọ 90 kò sí ẹni tó lè tọ́ ní kékeré láwọn àkókò tí yóò sọ pé òun ò mú àgbo. ẹ mọ̀ bọ́ sẹ́lẹ̀ mú àgbo. ìbá jẹ́ bíṣọ̀bù lẹ́nu ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́. so a ṣe máa tàpá sórí ìlú wa then we love to condemn our things. ẹdìyẹ tó bá tóbi báyìí bọ̀kùbọ̀kù wọn aládìyẹ agric tó yìnbó ni ṣùgbọ́n ilé tó bá gbá mọ́lẹ̀ tí ò tóbi wọn ní wọn aládìyẹ ìbílẹ̀ tí wọ́n yẹ̀yẹ́ ti wá. kí ló dé tó yìnbó kó wa lẹ́rú tó yẹn kí ló dé then they wo àwọn hospitals wọn when you get to the hospitals chacha ward ní òkun lọ báyìí lọ àwọn aláìsàn sórí bẹ́ẹ̀ láyé àtijọ́ gbà tá nígbàgbọ́ nínú kájá ewé ohun tó rọ̀gì ní pé kéèyàn lọ bọ igi kó forí balẹ̀ fún kíní kó bọ̀ pẹ́ tọ́lọ̀ bá fún yín ní knowledge pé ẹ lè mú ewé papọ̀ kò sí ewé ẹyọ kan tó wà láyé tí ò ní tó ṣiṣẹ́ fún. bẹ́ẹ̀ni tí ó ní function tiẹ̀. ṣe lẹ́yìn máa sọ mí pé ẹ̀mọ́ tó ń ṣe ṣé mi ò máa withdraw àwọn tó wà lọ́spítù tán ni wọ́n nígbà wọn láwo kíní kẹta lọ́wọ́ àdẹ̀kọ́ tọ́lọ́ ju tọwọ́ yín tọ́jú wọn. tọ́jú wọn kò tí ju ọ̀sẹ̀ kan lèèyàn kan padà sí Canada
ó lo just 2 weeks mi tó ti ń bá kiri Canada ló ti dé sí Nàìjíríà mi tó ti ń bá kiri tó lóun ti ná àìmọye owó mo dẹ̀ sọ pé Ọlọ́run máa ṣe ibi tí mo wá ń sọ lẹ́ẹ̀kan tó wó ti lè wọlé nìyẹn nígbà tá a dẹ̀ gbìyànjú tọ́lọ́run ní ká gbìyànjú ẹni tí ò lè dìde rìn nígbà tó ń gbé wá tó wá di pé nígbà tó ń lọ fúnra ó ní pásọ̀ you can see me na bouncing fún ara ẹ̀ ló credit account mi. ẹ gba ìyàlá yẹ owó. mo fẹ́ lè sọ wípé mi ò tí ì gba owó yẹn. bàbá ẹ gba ìyàlá yẹ owó. so mi ò ẹrẹ́rìn tó bá ti dọ̀rọ̀ owó máa ń mú èèyàn rẹ́rìn when it come to area of money bí ọmọ Yíbò gan bá gbọ́ owó I understand bàbá wọn lè yìnbọn sí nǹkan wọlé láyé bàbá ọmọ ìbílẹ̀ ní ẹ̀mí mímọ́ bẹ̀. gbogbo ọmọ Nàìjíríà bàbá ẹja wò ná láti ẹ wá àti àṣọ pé nǹkan tí wàá ṣẹlẹ̀ ń gbé mọ́tò lọ ẹ wá kó sáàrin Fúlàní mo mọ̀ pé àjàgbé mi rá bíbí bá mọ̀ lẹ́yìn lọ sí àjàgbé mi rá òwe bàbá àjọ gbé yín ẹ̀mí máa ló gbé ojú tí mo wo ojú ìbílẹ̀ ni ọmọ ìbílẹ̀ lèmi náà ẹ̀mí mímọ́ ta Pétérù ààrẹ Fílípì ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ Jésù mi ò wọlé mi dá. ó yí fẹ́ bàbá ẹ̀yin náà sá tó bá dé ọ̀rọ̀ pé ẹ ti jẹ́ ká tiẹ̀ lọ bá bàbá yóò tu ẹ̀fà ní wúlò fún anígbò ẹ̀yin náà ó yẹ kún un lọ pẹ́ sá. tí ní o lè mi kábíyèsí lónìí máa ilẹ̀ Yorùbá la ti bí mi ilẹ̀ Yorùbá kò dẹ̀ dàgbà náà ti tó yín dàgbà. bàbá tó dẹ̀ bí mi lọ́mọ lágbára Ọlọ́run mo bá láyé mo bá bàbá mi láyé mo dẹ̀ mọ iye àwọn tó ń bẹ́kún wọ ọ̀dẹ̀ bàbá mi gbà yẹn tó ń bẹ́ mi jáde ojú mi náà ti báwa náà máa rápẹ́ lọ́wọ́ nǹkan báyìí wà lọ́wọ́ nǹkan báyìí. kábíyèsí lónìí máa rè. so tí bàbá bá kú bàbá kú. bàbá ẹ ń sọ òótọ́ ọ̀rọ̀ ó sì múnú mi dùn ẹ yàtọ̀ sáwọn pásítọ̀ kan tó jẹ́ wípé màá máa di àṣejẹ báyìí yóò dẹ̀ bọ́ sọ pé kí n bó tó ń bọ̀ nílé yóò ní kí n bá ń gbé tó ń bọ̀ bàbá ẹ lè di àṣejẹ rẹ. kí ló ṣe mí tí mi. àjàgbé mi rá. àwọn kọ́kọ́ ni mo mọ̀ ẹ jẹ́ sọ. ó ní sẹ́ńtà bàbá ẹ jẹ́ sọ kí ni kan. ọgbẹ́ mi lọ. kí ènìyàn máa ṣe nǹkan kan kó wá máa fi kọ́ àwọn tó ń tẹ̀lé pé ẹ má ṣe ẹni bí lẹ́nu yẹn. I don't have anything tí mò ń ṣe pamọ́. ẹ sọ̀rọ̀ ní. tí n bá ti fẹ́ ṣe mo tó ṣe ni. bẹ́ẹ̀ bá fẹ́ ìyàwó kejì ẹ tó fẹ́ ni. mo tó fẹ́ ni tí n bá fẹ́. kábíyèsí bẹ́ẹ̀ fẹ́ ẹ tó fẹ́ ni ẹ tó fẹ́ mi ò tó fẹ́ ni. èwo ni kí n máa ṣe nǹkan pamọ́ obìnrin bìyìn kí n máa fara pamọ́ fún máa ń fọwọ́ kan fóònù mi o ẹni yẹn ò ń ṣọkùnrin. bàbá á dáa fún yín tí ó pọ̀ bàbá ẹ mọ̀ mọ̀ ṣe ẹ mọ̀ mọ̀ ṣe ọlọ́lọ́bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí mẹ́nu ní ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tábà sì ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá á wà lára wọn. kí yé pẹ́ wà lára wọn bẹ́ẹ̀ tí ì lọ. bàbá tábà tó wá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá Ondo táwa yìí ẹ mọ̀ gbọ́ Ondo Odo do mo kí gbogbo ọmọ Nàìjíríà ẹ mọ̀ wò mí Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi pàǹkúrò èlùbọ̀ tí ń sẹ́nu odó gbọ̀nrán iná orí epo ajé tìkára mo wà lọ́gbẹ̀ẹ́ mo gbọ́ròyìn bàbá yìí ni wọ́n ní bàbá yìí wọ́n ní Ọlọ́run ti ọwọ́ bàbá yìí tú àwọn èèyàn sílẹ̀ nípa àwọn nǹkan kan mo wá fi ọ̀rọ̀ wá bàbá yìí lẹ́nu wò mo fọ́rọ̀ máa ń parọ́ ni wà láì dáadẹ́ tì náà sọ wọ́n ní tewétegbọ́ láwọn mọ̀ kájá ewé ẹwẹ́ kájá sọ̀tún kájá tòwé kájá sósì káwá pa ogun ẹ̀pọ̀ bàbá sẹ́ẹ̀lì sọ ní òkúgbẹ́ bàbá yẹta ẹlẹ́rìí bàbá ẹ jáde. àjẹ́ pé tó bá ṣẹlẹ̀ pé tó bá ti ṣe Ọlọ́run níbẹ̀ náà. ọ jẹ́rìí yín. ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà àfi tí náà bá kú. bàbá àjẹ́ kó ṣeé ṣe tí gọ́ọ̀mẹ̀ntì bá ti ẹ̀ pè é pé ẹ bá ń pe bàbá àránṣẹ́ Ọlọ́run alààyè kájẹ gbogbo àjọ jókòó ráńdébù bí bàbá náà dá sọ̀rọ̀ bọ́ ṣe ń jí ọba gbé ilẹ̀ Yorùbá ẹgbẹ́ lè yọjú. pẹ̀lú oore ọ̀fẹ́ bó lẹ́sìn wàá sọ tẹ̀ bá yọjú. mo máa sọ tààrà. bó lẹ́sìn bẹ̀rẹ̀. àwọn kọ́kọ́ sì wà tí mo fẹ́ tó wù mí ká yọ kó ní àṣà. yẹ bí kéde. bàbá mú kọ̀ọ̀kan wá sọ́dọ̀ tí mi ò bá mọ̀ mo mọ̀ àwọn tó mọ̀. kábíyèsí ló ní. bẹ́ẹ̀ táwọn pọ̀lọpọ̀ ò ní sọrú ẹ̀ wọ́n làwọn dá gbogbo ẹ̀ mọ̀ ní òṣèlú ẹ̀. ilé ìwòsàn àwọn ilé òyìnbó wọ̀nyí dọ́ medical aspect bẹ́ẹ̀ bá gbénu lọ sọ́dọ̀ ẹni tó ń wo ọkàn a sọ fún yín pé àrífà yín sọ́dọ̀ ẹ̀ tó sọ́dọ̀ ẹlòmíì. jẹ́ sọ kí nìkan fún yín dókítà òyìnbó ló mọ original dókítà òyìnbó bẹ́ẹ̀ni wòlíì ló mọ wòlíì gidi awo ló mọ awo gidi bẹ́ẹ̀ni àwọn aráàlú lè má dá wọn mọ̀
èmi á sọ fún ẹ pé lágbájá ìwò ẹjájá òfojú adínkù onísọ ẹni ló mọ̀ nípa ẹ̀ èyí tí mi ò wá mọ̀ nípa ẹ̀ nìyẹn ẹ sì jọ máa ṣe ohun tí ẹ mọ̀ ṣe tẹ̀yìn ṣe kò dí tèmi lọ́wọ́ tọ́lọ̀ bá ti fún yàn ṣe ń tí tó important ní wípé tẹ bá ń gbọ́ ọ̀rọ̀ nípa mi ẹ lè gbọ́ gbà kó a pé kó tètè gbé aago wa o kó tètè dá wa lóhùn o bẹ́ẹ̀ pé ó ṣe é fún mi kò rí bẹ́ẹ̀ kò tí sí mò ń wẹ̀rí yẹn. Holy center. pẹ̀lú agbára ọlọ́run. bàbá tẹ bá wà òkè agbára wò lẹ. ẹ ṣe. ẹlòmíà wà ẹ tún lè jogún agbára irú èmi ń sìn báyìí ẹlòmíà mo mọ̀ ránṣẹ́ ọlọ́run kan tó pé awotọ́ wà fẹ́ẹ̀ tó mẹ́jọ bàbá ṣé mo lè kí ní agbo atọ́ èyí náà wà á kémi náà pé agbo ẹ̀dá níléèdì tí mo lè gbé mẹ́ torí mo mọ̀ pé èyí parọ́ mo mọ̀ pé níjọ́ tí ṣóńṣó méjì bá fojú kan ra wọn ọba wo lè ní ọba bí sínú àwo tí ò gbọdọ̀ sójó bẹ́ẹ̀ ni bàbá ọmọ bí sínú àwo ni mí wọ́n sọ̀rọ̀ Ọ̀rúnmìlà wọ́n ní Ọ̀rúnmìlà ń pọnmi lòkè olútolò tí má ti wà lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ kó mọ̀ nípa tewétewo náà mi máa ń lọ wọ́n wá béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà pé kí ló dé fi ń pọnmi òkè olútolò wọ́n ní Ọ̀rúnmìlà bí ṣe ń borí ìyá ní ń borí ọmọ Ọ̀rúnmìlà wá lọ bá babaláwo tó ń gbọ́ fájá ifá tó wá dí fọ́rùnmìlà lọ́jọ́ náà ń pè ní èdè ogbò nígbà tó gbé bá di méjì ló dé èdè ogbò ọba nílé ifá ọ̀sẹ̀ ìtura olúgbòhùn awo ajagun náà níwájú aláṣẹ lọ́rùn bàbá tẹ bá wò dáadáa agbára ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ẹ wá wò tá a bá wò yín dáadáa ẹ wojú mi tó wojú ẹ má ṣẹ́jú wọn lò ẹ rẹ́rìn mọ́ mọ̀ pé fíìmù fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kéékèèké yóò gbé nǹkan ní lára nù nígbà tí alárè bá ń jú àgbà lọ́wọ́ bàbá àwòrán. ẹ jẹ́ ń jáde fún yín kílẹ̀ mi ò ń sá pamọ́ sí abẹ́ rẹ̀ tó ṣe rí gbogbo àgbáyé bọ́ ṣe ń wò mí káàkiri gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ kò sí àwo kan tó lè jáde pé mi àti ọjọ́ ṣàkóso kankan láíláí. bóòlù lè ṣe wá sí irú àwọn wo lè ṣe. ìmọ̀ ni. òkè ìmọ̀ ni. awo ọmọ lẹ́sẹ̀. ìmọ̀ ni. ìmọ̀ ni. bí mo ṣe wà yìí àwọn kankan wà tí mo máa ń sọ lórí atẹ́gùn tí máa ń sọ lórí rédíò lórí tẹlifíṣàn ní gbogbo àgbáyé yàtọ̀ sí àwọn ilé mi kò sóbi nǹkan tó lè jáde pé èmi àti ẹni àjọ ń dọ̀rẹ́ kan. ẹyin wọn bàbá ti sọ yẹn ìgbà bàbá mi gbà. gbogbo àgbáyé ló mo ní gbà. mo ní gbogbo àgbáyé ló gbọ́ mi. mo ní mi gbà ṣé ìyàwó yín wà bí. kò sí ìyàwó mi bí. láti gbogbo àwọn ọlọ́wọ́ mi lè ti fi kẹ̀kẹ́ mi gbà. ní gbogbo àgbáyé iye àwọn obìnrin. ẹ ti máa rí ẹ ti máa rí bàbá ìgbà. ó kì í wá jẹ sókè ní iye àwọn obìnrin tó yí mi ká tó wá pọ̀ ju àwọn tẹ̀ ń wò yìí. irọ́ ni o. ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn tí kankan bá ti eléyìí ti wà lọ́wọ́ mi láì ti lé ní ọdún mẹ́wàá rí past 10 years. 10 years bàbá ọ̀dẹ̀ náà tẹ fín náà tẹ. ó ti wà lọ́wọ́ mi. máa bọ̀ bí. ó ti lé 15 years. ẹ fara balẹ̀ ṣé bẹ́ẹ̀ ti máa rí inú Jésù náà lè máa rí sí àti ewé àtegbò ẹ̀dùnkùn ẹ̀. ẹ máa gbọ́dọ̀ mi bó ṣe wà yìí. tọkọ wọn ni ẹ má bínú. rárá o bó ṣe wà yìí tí n bá ti pè sí kọ̀kọ̀rọ̀ tí mo dọ́gbọ́n gẹ́mẹ̀ pé ibi ọgbọ́n lọkùnrin ti bẹ̀ tí n bá ti ṣe rí tí ó bá ti bò mí láṣìírí èyí tó kù lọ́jọ́ ayé ẹ̀ kò tún gbádùn ẹ̀ mọ́. ọyẹ sọ̀rọ̀ inú mi á dùn ẹ má jẹ ń tẹbi tí ọ̀yẹ́ kí n tẹ̀ lára yín ẹ mọ kẹ́ni lọ ẹ mọ sáwọn lọ́wọ́ báyìí. ẹmu lọ́wọ́ ẹ̀. látijọ́ tí èyí àti bàbá ẹ̀ ti jọ rìn ẹ ló ti lé 10 years. ẹmu dání past 10 years. kò sí tẹ̀fín ìtẹ̀dò bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kẹ̀kẹ́ lálàrí yẹn. èmi àti wọn gan àjọ ìjòkó pọ̀ báyìí kan fọwọ́ kàn mí. wọ́n lè fọwọ́ kàn kẹ́ mọ́mọ́. ọmọ wọn ni mí. nínú Jésù àti tewétegbò. bàbá ẹ̀mú ní òun dùn. mo máa ń sọ kò sí obìnrin tó lè jáde ní ẹni wú ẹ. àti ẹlẹ́nu kọ́ máa bọ́ ń ta. gbogbo aráàlú ọmọ nǹkan tá a jọ ṣe àǹtí ẹ wojú mi ọmọge mi ẹ tí ì máa rí mọ̀tẹ́ bá rọ́pọ̀ ẹ̀fẹ̀. mi ti rẹ̀ di báyìí. kí ló dé? kò sí. kò sí pé dáàdì tọ́ọ̀tì yín rí bí ìdẹ̀ sí lójú àná. dáàdì ò ṣe bẹ́ẹ̀. irọ́ lẹ́pa. wọn ò ṣe bẹ́ẹ̀ gan àti nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. tó bá wá ń kọ́. àwọn ò lè wá. tákà gbé ọwọ́ yẹn wá. wọn àwọn ẹ gbà dáàdì ò ṣe ní bẹ́ẹ̀. bàbá ẹ fọkàn ní balẹ̀ díẹ̀ ẹ kàn lè mọ tewétegbò ní ọ̀sán kọ́kẹ́ sì ṣe kú ṣe ń gbòòrò. láíláí. mo mọ àwọn pásítọ̀ kan
mo mọ àwọn pásítọ̀ kan. ṣe ìdí tèmi àti wọn ò fi rẹ́ nìyí. mo ṣe program kan ní ọjọ́ Saturday tó kọjá lórí rédíò gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń pè mí ṣé tí ò bá sí pé àtìlẹyìn Ọlọ́run pa àti pọ́lọ́ ló tì mí ẹ mọ iye ọ̀fà tán ta lójú wọn. kó sábà yìí wọ́n bá ẹ̀kọ́ ẹ̀kú kẹ́ẹ̀kú láwọn pásítọ̀ sí pásítọ̀ nù. wọ́n ní mo ṣé ẹjọ́ nínú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tá jọ ń pera wa ní ìránṣẹ́ náà pásítọ̀ mo máa ń sọ mo ní ẹ̀rí aláwo mi nínú ìjọba Ọlọ́run pásítọ̀ mi náà máa fi kó iná igi ọ̀run iná àpáàdé mẹ́lòó ká gbórúkọ sórí ká gbé sójú ìtọ́pọ̀ jù ohun tí mi ò fi nígbàgbọ́ ní tó o bá fẹ́ ṣe mi ò lòdì sí mi kọ́ lọ́lọ́run tó ṣe dájọ́ ṣùgbọ́n kó o máa ṣe kó o máa parọ́ kí ni ìtumọ̀ wọ́n máa ṣe lábẹ́lẹ̀. wọ́n ní fálé wọ́n gbafá nílùú ìmọ̀lẹ̀ máma tó lù mí máma tó 70. tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run pẹ́ẹ́nì tó ń pèrè ní ìránṣẹ́ Ọlọ́run wọ́n pèrè àwọn ní ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ fásì ni. tó bá wá fẹ́ gbà á mi ò ní kó má gbà tó bá wù wọ́n láti gbà èwo ni kó o gbà á kó o tún máa sẹ́pọ̀ gbà kó o tún wá máa bú àwọn tó gbà á. ṣe rí pé ìdájọ́ ń bẹ. pásítọ̀ kan sẹ́yìn fún kwaya ó tún sẹ́yìn fún kwaya ó tún sẹ́yìn fún kwaya ó tún sẹ́yìn fún kwaya ó wá jẹ́ kwaya mẹ́rin tó nìkan pásítọ̀ tó ní ṣọ́ọ̀ṣì ni mo wá pe pásítọ̀ mo wá lérò ọkùnrin ṣọ́ọ̀ṣì mo lérò òní pọ̀ torí mẹ́mbà ni. àwọn tó ń sẹ́yìn fún yẹn bàbá ṣù èkó ń bẹ́ẹ̀. àwọn tí mo dojú kọ gan ni wọ́n rí mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó yàtọ̀ sáwọn á dẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ for at least you must stand out for you to be outstanding. Sure. So if you didn't stand out, you can never be outstanding. There are things, Sherry, even gan ewé àti egbò tá à ń ṣe yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fún mi níyàwó mi. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe tó fún níyàwó mi o. Bẹ́ẹ̀ni. Tí yóò jẹ́ kẹ́ lọ́bù mi. Àríkàn mi tó ẹgbẹ́ tẹ bá ń ṣe lọ́wọ́ fóònù ní oṣù méjì mẹ́ta tẹ́ ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ obìnrin tí ó dìgbà tẹ bá parí iṣẹ́ yẹn nígbà náà ni yóò wù náà. Ìgbà náà ni yóò dáhùn. Wọ́n lé obìnrin mi yóò lọ ọkùnrin ni. Pásítọ̀ tó ní òun fẹ́ sọ̀rọ̀ káṣẹ jáde òkìsílẹ̀ ṣáṣẹ ò ti jáde kó lára ṣẹ́ẹ̀dẹ̀ rí ìbálòpọ̀ iṣẹ́ mẹ́ pé ìmùlẹ̀ kan ni kò sí bí obìnrin yẹn ṣe kúrú tó kọ́kùnrin yẹn ga tó dodo láti pàdé inú mi tó ṣe bàbá àwòràwò mọ̀ gbádùn yín lọ bàbá dodo láti pàdé ṣẹ́ẹ̀dí dodo yẹn dẹ̀ ní ìmùlẹ̀ tó gbé bẹ̀rẹ̀ that is why tọkùnrin òfin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ dálẹ̀ obìnrin náà ò gbọ́dọ̀ dálẹ̀ ọkùnrin. wọ́n jọ wà fúnra wọn ni. wọ́n jọ wà fúnra wọn ni. tó bá gbọ́wọ́lé ìbàdàn tó bá ró ń tọ̀ ń ṣe. àwọn kan tó ń lò láyé àtijọ́ nìyẹn tí ewé fi ń jẹ́ tégbò fi ń jẹ́. bàbá gbogbo àwọn mẹ́mbà chọ́ọ̀chì yín olójú tí wọ́n lè rà lọ́wọ́ wọ́n lè fún gbogbo wọn láyé ta. mọ̀mọ́ pásítọ̀ kan gbogbo mẹ́mbà chọ́ọ̀chì ló ti fún láyé ta. bíbélì lè ní pẹ̀lú. ṣé ní bíbélì sọ láti ẹ bá dà mí lóògùn nù mo gbọ́dọ̀ fún lẹ́yìn láwọn eré àtọ. béèrè wọn ló rí bẹ́ẹ̀. ṣé ẹ ti gbọ́ ẹ̀yin mẹ́mbà ẹ béèrè lọ́wọ́ bàbá òfin ní ẹ̀yọ̀nú sì lọ́ba ògùn. ẹ̀yọ̀nú lọ́ba ògùn. ẹni tí ayé. ṣé bí mo ṣe ń wò yìí bí mo ṣe ń wò yìí nígbà tí mo wọ bí nǹkan kan tí mo kọ́ wò lára yìí mo kọ́ rí wípé ìbílẹ̀ làwọn eléyìí inú mi a máa dùn torí bẹ́ẹ̀ parọ́. kò sí ní mo fẹ́ parọ́ fún ẹ tó rán níṣẹ́ là ń bẹ̀rẹ̀ kò dẹ̀ sí tó kàn pẹ̀lú tí anybody fẹ́ sọ. sáwọn pásítọ̀ kọ̀ wá ní máa sọ wípé wọ́n ń sọ ọ́ ṣùgbọ́n mo sọ mo ní wọ́n wá interview mi lánàá mo dẹ̀ sọ wípé ẹ ó ní kì í jọ̀rọ̀ pé ká má gbèwé ká má lè kí ló wá ń sọ fẹ́ǹsì kàbí kí má darúkọ òwò ewé náà fi ṣe ṣé kí náà fi ṣe they only refine it wọ́n kàn refine ọpọlọ wa wọ́n twist wa ni torí pé àwa náà a ò ní àwọn machine tá a lè fi refine gbogbo tí ó fi di bó ṣe dà yẹn làwa sọ̀rọ̀ wa àwọn kan dẹ̀ ti ń ṣe báyìí tango fáwọn bàbá tata máa ń gbórúkọ wọn kiri yẹmkẹ wọn á ṣe é sí capsule láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Yorùbá ilẹ̀ Yorùbá mi ò sọ nípa Nàìjíríà gan ilẹ̀ Yorùbá sì lọ bá gbogbo àgbáyé bẹ́ẹ̀ni àwọn tó kù wọn máa sáré ni wọn ò ní bá wa ẹni bá wa gbógun ilé ẹ̀ta kò ní rí ta tó bá ta lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́. bàbá ìṣesí olóòrè parun. kò ní parun kò ní parun. ẹ múnú mi dùn ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ tó kọ́ sọ̀rọ̀ fún mi nípa àṣẹṣe. bàbá
yóò mọ ọdún fún yín lágbọ̀rọ̀ Ọlọ́run ẹ mọ̀ mọ̀ ṣe o torí irú mọ́ tí ẹ ṣe lọ́bẹ̀ ògìrì mọ́ tí ẹ ṣe lọ́bẹ̀ epo pupa mọ́ tí ẹ ṣe lọ́bẹ̀ iyọ̀ mọ́ tí ẹ ṣe lọ́bẹ̀ bàbá ẹ mọ̀ mọ̀ ṣe ẹ ti wá dé iyọ̀ ọ̀sẹ̀ lónìí wọ́n ní gbogbo agbára tí bèbá ní ilẹ̀ ní fíìsì wọ́n mọ̀ pé sèrè gbogbo àwọn pásítọ̀ gan tó jẹ́ pé pásítọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn nífá tó tún parọ́ lórí ọ̀tà wọ́n mọ̀ pé sèrè bàbá ejò gbogbo agbára tí ejò bá ní nínú oko ilẹ̀ ní fíìsì wọ́n mọ̀ pé sèrè gbogbo agbára tí alábàáwọn bá nínú gbòkì alábàáwọn irúgi ilẹ̀ náà yóò fi sìn gbogbo agbára tí ẹyẹ bá wá ní ojú ọ̀run yóò fi sìn wọ́n mọ̀ pé sèrè bàbá arólọ àrùbọ̀ níbẹ̀rẹ̀ máa ń sọ òbí ẹ̀ bọ́mọ bá ń ké àdá padà fún yẹn bàbá tẹ bá wà wò ó ṣó ṣe é ṣe káwọn èèyàn máa rí iṣẹ́ ìtúsílẹ̀ nípasẹ̀ pẹ̀lú orin fẹ́ bí ipò láti ṣe. ṣé rí ẹ tọ́lọ̀ bá fún ṣe ló ṣe tọ́lọ̀ bá gbà fún ẹ kéèyàn náà tó wá gbà fún ẹ. mo kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kan lọ́jọ́ Sunday níbi kan tó ti pè mí pé kí wọ́n sọ̀rọ̀ níbi mo lóríṣi ìgbàgbọ́ mẹ́ta ló lágbára jù láyé bí wọn bá ti ní ìgbàgbọ́ mẹ́ta gbogbo ohun tó bá ń ṣe o ò nílò láti lu jìbìtì láti pa yóò ṣe déédéé. ìgbàgbọ́ àkọ́kọ́ ní ìgbàgbọ́ sọ́nà tí ń jẹ́ kó ṣeé ṣe tó bá ń dùn má sọ pé wọ́n ló mọ̀ ọ́ ṣe Ọlọ́run fún ọ ṣe ẹlẹ́ẹ̀kejì ní ìgbàgbọ́ síra ẹ pé mo lè ṣe kinní tọ́nà bá ti tèmi lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta ní ìgbàgbọ́ nínú ohun tó ń ṣe mo sọ nínú interview kan gbà kan bóyá pẹ̀lú àwọn Yorùbá Gidi tí mo sọ gbà yín pé ní ìgbà kan àwọn kọ́kọ́rọ́ ńláńláńláńlá a fi ti church àwọn ẹni yóò ti ẹ̀bẹ̀rù pélé Ọlọ́run nígbà tó já kọ́kọ́rọ́ yẹn táwọn ṣe já wọ́n wú ara ìkànnà wú wíńdò wọlé wọ́n sì tó nígbà tó wá kó lọ mọ́ ní wẹ́dọ̀ wá pé gbogbo ìtọ́ṣẹ́ ti rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ tẹ bá rí mi tí mò ń gbẹ́lẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ lórí ìbínú Ọlọ́run ẹ jẹ́ kémi ṣe ohun tèmi mọ̀ síbí báyìí ká sílẹ̀ kó ìbá ń kalẹ̀ ká má tì í mọ́jú ká wo bóyá nǹkan kan máa ṣẹlẹ̀ wọ́n kó gbogbo àdúgbò yìí. bàbá ń kó wọn yóò kó yẹn wá sọ́dọ̀ yín sẹ́yìn alẹ́ ẹ̀rù alágbára Nàìjíríà yìí wà láìdáláì ìrántí Ọlọ́run ẹ̀rù alágbára. láti ìgbà yẹn láyọ̀ làwà ìrọ̀lẹ́pà láyọ̀ làwà láti bẹ́ẹ̀ sílẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. ṣèbí kí nǹkan tó wà bẹ́ẹ̀ má ní túmọ̀ sọ kó má jẹ wọn lójú rẹ̀ kí ló kó bẹ́ẹ̀ lájà lọ́bù mí kì í ṣoògùn kì í ṣàgbára. ewé àti Yorùbá ní. ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni wá báwo la ṣe ń lògbé ayé òyìnbó láyé àtijọ́ àwọn bàbá wa tán bá kóṣù kalẹ̀ wọn ò ní táìmù àtijọ́ bó ti wọ́n ti padà sínú wọ́n wá fi òkúta iye tó fẹ́ ta bó jẹ́ kọ́bọ̀ mẹ́ta pàwọn mẹ́ta wọ́n fòkúta mẹ́ta sí díẹ̀ ẹni sì ń bọ̀ ti mọ̀ yóò sì kó iṣu yẹn yóò fi pàwọn mẹ́ta yóò tó kókúta yóò bá tiẹ̀ nígbà táwọn náà bá dẹ̀ dé wọ́n ti mọ̀ pé ẹni tó fẹ́ rà ti rà wọ́n á kó kàn wọ́n ra gbẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n fi ọdẹ sí wọ́n á ra yọ ọdẹ yẹn sápò ó tún jíjọ́ tó bá tó kóṣù ní ìkàlẹ̀. ìlú òdèdè bẹ́ẹ̀ àwa sọ pé ìwà ata ọ̀dà ọmọ aláyọ̀ gbàgbé ata o. ẹ jọ ṣé kò sólè láyé àtijọ́. o lè wá. ntàgbà fi ń jẹ kan ni. ọgbọ́n la sì fi sáwó ọgbọ́n la fi ṣe iṣẹ́ ìrànṣẹ́ gan. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrànṣẹ́ Ọlọ́run pẹ̀tẹ́ bá wá wò wọ́n wà á máa Holy Ghost fire láti àárọ̀ tí yóò fi sùn àlè ní fire sì ní sí nǹkan kan wọ́n ní pásítọ̀ kan bóyá lọ háyà àwọn arọ wá láti ibẹ̀ kan lọ́dọ̀ fi kọ̀ǹtẹ́nà kan wá láti ibẹ̀ kan lásàkọ̀ wà rọ́dí ṣọ́ọ̀ṣì ibi ẹ̀yìn ọ̀dẹ́pọ̀ lásàkàrọ̀dé arọ yẹn fẹ́ tó bí 15 pásítọ̀ yẹn bá ní ọ̀yà ìwọ dìde lórúkọ Jésù ìwọ dìde náà ń dìde fi mo wá wò àwọn arọ tó ẹgbẹ́ náà kún ọ wá fúnra wọn mo wá wò èmi ò di bẹ́ẹ̀ bàbá mo wá wò pé àwọn mo wá lọ bá ilẹ̀ kan tó jẹ́ mẹ́bàá jọ ìṣòro rí bábò sí jẹ́ kí n fáwọn láàrọ̀ lórí mọ́ àwọn arọ kése àwọn arọ kése gidi tẹ́ bá mọ àwọn arọ kése súnmẹ́ka rẹ̀ máa ń ṣe àwọn arọ kése náà ṣe súnmẹ́ka tẹ́ bá wọ ẹ̀dẹ́ lọ bábò sí jẹ́ kí n fún ẹ ní arọ kése gidi wọ́n ní bàbá pé bàbá bọ́ kan wá látòǹdó èmi ò ṣe mọ̀ parọ́ pọ̀ lónìí. ṣẹ́ẹ̀rì nínú ilé ìtẹ̀sán ìbáyìí ṣẹ́ẹ̀rì kankan lè mímọ̀ tẹ́ bá láwọn èèyàn ò rí yín tán irọ́ lẹ pa kò sí ohun tí a lè ṣe pamọ́ lábẹ́ ọ̀run kókó tèmi mọ̀ ni èmi tí mo jẹ́wọ́ báyìí pé nǹkan báyìí ni mò ń ṣe àtẹni tó ń gba bẹ́lẹ̀
tó ń parọ́ ọmọ Jésù yẹn tálẹ̀ rò pé Jésù ó dá láre báyìí. ẹ̀yin ni wàhálà ẹ̀yin ni gbàtí ìrànṣẹ́ Ọlọ́run kan sọ fún ìyàwó ọ̀rẹ́ mi kókó wá ṣe gbèdé ìyàwó ọ̀rẹ́ mi wá sọ fún mi pé ìgbélé tí bá sọ ní kò wá ṣe òpó ní ọjà bó ṣe sọ fún mi yá lọ sọ fọkọ ẹ̀dẹ̀ wá sọ fún mi níjọ́ náà ní kọ́ wọ́n ní kọ́ wá ní ọjọ́ Thursday bàbá lọ bàtà débẹ̀ mo á ní kọ́ mọ́ lọ àwọ̀ wà lẹ́yìn ṣọ́ọ̀ṣì tí bàbá bá ti fẹ́ bẹ̀rẹ̀ swaga kọ́kàn pàtàwọ́ káwà wọ inú ilé bọ̀ ìyá ni bàbá gbé pèlè lọ́wọ́ bàbá ní kọ́ lọ wẹ̀ ọba wẹ̀ bọ̀ tọ́yọ́ pé ọmọ àwọn obìnrin tọ́yọ́ pé orí wọn yí tẹ́lẹ̀ náà ti wọ bí ṣòkòtò márùn tán ti wọ̀ léra wọn ọgbọ gbogbo ó sáfún gbogbo ẹ̀ pẹ́pẹ́pẹ́ bàtó dé òru bàbá bá sùn bàbá fọ́ lára kọ̀ sọ̀rọ̀ bàtó ní pé bàbá ti wọ́n fún ara tí ẹ̀tọ́ lọ́ba pàtàkó làbá wọlé ah nǹkan tá a fi ná bàbá yóò tó 2 hours níjọ́ yẹn ní chọ́ọ̀chì yẹn tú àti ń wàásù ẹ̀mí mímọ́ tí wàásù kókò sí ìrìnàṣẹ́ Ọlọ́run. tẹ́ bá wo ọ́fíìsì tẹ̀ tí wọ́n bá mi ẹ̀ máa tó ọ́fíìsì àwọn àjẹmọ́ orí àánú afẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run sà pẹ̀lú òfin oore ọ̀fẹ́ Ọlọ́run sà èmi ni alága wọn ní gbogbo Ondo state. ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn. ní gbogbo Ondo state pátápátá gbogbo 18 local government tó wà ní Ondo state. èmi ni alága. ó ti tán. ẹ wá mọ iye kéèsì àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń yẹ̀yẹ́ níbí tá à ń yẹ̀yẹ́ wọn ní kámẹ́rà tí máa ń ṣètò ìwọ̀n tí gbogbo ayé máa wọ̀ sí ní pásítọ̀ táwọn àwọn wò gẹ́gẹ́ bí àwọn èèyàn ńlá. ṣé wọ́n ríra wọn bẹ́ẹ̀ this is the question. ìkànṣẹ́ kó mi lẹ́ẹ̀kan olóhùn ẹ̀dà ṣọ́ọ̀ṣì kan mi ò fẹ́ forúkọ bó ṣọ́ọ̀ṣì yìí láti rí. ẹ̀dà. olóhùn ẹ̀dà ṣọ́ọ̀ṣì kan làgbà ṣọ́ọ̀ṣì yìí. èló ló gbà lọ́wọ́ bàbá yẹn. 2,050,000 naira. lọ́wọ́. mo ṣe yẹ̀yẹ́ ẹ̀ jáde sí i. ó lè alágbàdo kan ní. alágbàdo 2,050,000 naira. 2,050,000 naira. bẹ́ẹ̀ni ó ta ilẹ̀ yẹn fún bàbá yẹn ó tó lọ tó ta fẹ́lẹ̀ mi ó ṣà ń talẹ̀ yẹn kiri ẹyọ kan yẹn irú yẹn wá padà síwájú Ọlọ́run á lóun ìránṣẹ́ Ọlọ́run ẹ̀tọ́ kí náà ń pè ní ìránṣẹ́ Ọlọ́run ṣé ká sọ̀rọ̀ tó dùn ká bá rọ́ọ̀mẹ̀ ni kí náà ń pè ní ìránṣẹ́ Ọlọ́run ṣé ká ti tí a bá ti wà ọ̀túnba coated kó kàjó orúkọ scammer ni mo máa ń pè ọ̀pọ̀lọpọ̀. bàbá ń gba nǹkan lọ́wọ́ ní ibi tó lọ wọ́n fún mi ní ẹ̀yọ̀nù ńlá ẹ̀yọ̀nù nínú òní. èmi ọmọ kan mi ní sì kú wàláì èmi ọmọ inú mi bàbá ẹ̀ fún mi ní ẹ̀yọ̀nù. ṣẹ́ẹ̀rì sà tọ́lọ́run ló jíjẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ń gbé ṣùgbọ́n iye àwọn tá a dẹ̀ ń gbìyànjú fún tọ́lọ́run ń jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ àwọn náà pọ̀ bẹ́ẹ̀ inú mi wá dùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tí a ti rò wípé wọn ò lè gba ohun tá à ń sọ yìí ní ipò nídìí iṣẹ́ ìránṣẹ́ wọ́n ń wá àwọn náà sọ pé iye àwọn kò lè mi ò ní òòṣà kékeré tọrọ àti kékeré bá tí mo fẹ́ lọ ṣùgbọ́n ká ja kọ́lọ̀ rẹ̀ fún yọ̀ọ̀jà ká dẹ̀ mọ lílo rẹ̀ ká mọ lílo rẹ̀ adúpẹ́ lọ́wọ́ kí ló mọ ṣọ́ọ̀ṣì glorious call evangelical church ewé tegbò yes sir àwa fi tewé tegbò ẹ̀ǹdì ẹ̀ máa sọ ní rédíò máa sọ ní YouTube máa sọ kó o ti mọ ohun tí mò ń jẹ́ kó o tó wá tí mọ ohun tí mo jẹ́ kó o tó wá kò ní sí pé bóyá ìṣe ìbára kí lẹ́yìn ṣe ti arúmọjẹ ó lè bójá ìka mẹ́ta lèèyàn mọ̀ kó dúró lórí mẹ́ta kó mọ̀ pé mẹ́ta iṣẹ́ o ibi táwọn máa kó dé wọn mọ̀ mẹ́ta. yóò dáa fún yín tí ó pọ̀ inú mi mọ̀ tó bàbá ẹ fún mi lẹ́yọ̀nù torí ẹ̀yọ̀nù lọ bá ogun ẹ̀yọ̀nù ó lọ bá ogun ẹ fún mi lẹ́yọ̀nù inú mi àmọ́ ọ̀dọ̀ tí máa rẹ̀ ti máa ń sòótọ́ ọ̀rọ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà wà nínú ọlọ́gbọ́n fojú ìṣòro àti lórílẹ̀-èdè Nàìjíríà ẹlòmí àmọ́ wò pé wọ́n ti gbáhùn ti sú mi sọ́nà àgbàlẹ̀ yà. ṣe ẹ̀rẹ́ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ àwọn ará ìlú ìlú ẹ̀ àkọ́kọ́ ara wọn ò kí ń balẹ̀ ẹ jẹ́ fún ìlàpẹ̀rẹ̀ nípa iṣẹ́ tá à ń ṣe ẹni tó fẹsẹ̀ ara ẹ̀rìn wá bá mi bí mo ṣe máa tètè iṣẹ́ yàtọ̀ sí ẹni tó yẹ pé a máa ṣẹ́ ń bí a máa gbé ránṣẹ́ sí náà ẹ mọ oríṣiríṣi nǹkan tíṣẹ́ yẹn ti bá pàdé lójú ọ̀nà. gbogbo ọkùnrin ti gbé obìnrin ti gbé ọkùnrin ti gbé. nínú àwọn ọ́fíìsì tọ́lẹ̀ ń gbé kínní yẹn tó ń ṣe nǹkan oṣù nítorí pé òun ṣe nǹkan oṣù kó má ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ láti sùn wà ní. èmi máa ń ṣe kínní kan tó bá yẹ kí ẹ fún mi ní 20 naira bó ṣe kí mo fẹ́ ṣe fún yín màá ní kẹ́ fún mi 40 naira
màá sọ pé 40 naira tí mo gbà lọ́wọ́ yín títí níta àjọ ń sọ yóò fi bọ́ sí i. ẹ tó sọ pé ẹ̀kọ́ parọ́ ọ̀pọ̀ láì jẹ. ẹ gẹ̀ẹ́tì ẹ̀ báyìí tó ti bá fún ilé àkọ́kọ́ tí ò bá débẹ̀ má pariwo kan sọ pé ìgbà báyìí ló dé máa sọ pé kó fọkàn balẹ̀ máa tún ṣe nǹkan ní kíákíá torí mo ti gbowó ẹ̀ má jẹ́ kó mẹ̀ pé mo ti gbowó ẹ̀ mi ò ṣe nǹkan ọ̀fẹ́ o má jẹ́ kó mẹ̀ pé mo ti gbowó ẹ̀ ṣùgbọ́n ìwọ ọkàn mọ̀ pé mo ti gbà á tí máa ṣe fún ilé àkọ́kọ́ títà àkọ́kọ́ yẹn bá dẹ̀ ti mo jèrè nìyẹn ṣùgbọ́n èrè mi máa ń fọkàn sí pé kí kẹ́yìn dáhùn tán kẹ́yìn wá compensate mi. bàbá sẹ́ẹ̀lì sọ pé kí alálẹ̀ kọjá láàrin ìyá àti ohun tẹ́ẹ̀bà mọ̀ ṣiṣẹ́ fíìkì fún tẹ́ẹ̀bà jẹ́ fún wa lọ. mo lè sọ ẹ sọ pé kí alálẹ̀ kó jà fún mi. ẹ sọ tí n bá máa ṣe fẹ́ẹ̀kì pé kí alálẹ̀ kọjá yín níyà tó ti rà sí pé fẹ́ẹ̀kì ní. tí n bá ti ṣe fẹ́ẹ̀kì fún yàn kí alálẹ̀ jẹ mí níyà. alálẹ̀ Yorùbá má burú bàbá. alálẹ̀ Yorùbá tí mo mọ̀ pé àánú. ilé ọ̀gẹ́rẹ́ alákòóre tí gbọmọ aráyé ń pè lálákòókà á dì mí ló kọ sílẹ̀ ń jẹ́ bàbá mi. ẹ tó fi gbogbo ọ̀nà ẹ tó fi sọ bàbá. tinútinú mi mo fi ṣe tinútinú mo fi ṣe ẹ̀hún kankan dẹ̀ wà tí n bá ṣèwádìí pé arákùnrin kí la lè ṣe fún tá a pa láàánú gẹ́gẹ́ mọ̀ pé n tó ń báyìí náà tó máa ń yàtọ̀ sí ẹ̀. kí lè bá fi ṣèwádìí. àdúrà mo fẹ́ tọ́. ẹ̀kọ́ kan gan ọ̀pẹ̀lẹ̀ gan lè wà. no kédéǹdínlógún níyàwó pẹ̀tẹ̀dínló lé. tí n bá ní màá ní mo ní. mo jẹ́ ìlú. ṣé bí tó o bá fẹ́ o ò ní wá sọ́dọ̀. o ní wá sọ́dọ̀ mi ó sì wá. mi ò ní ṣùgbọ́n mo mọ ìlànà àdúrà tó ń ṣe. sórí bàbá yóò parọ́ bàbá ẹ mú kíní ẹ clear ẹ ṣàlàyé ẹ jẹ́ kó yé wa dáadáa. àwọn ìgbésẹ̀ àdúrà wa tó bá jẹ́ church kẹ́tì bá ń sọ pé ìkàkẹ́ dànù fún ẹ tí ó náà kì í ṣọpọ́n fá tó máa clear sí pé lóòótọ́ ẹni kan tó fi a lè ṣe ìjọ débẹ̀ sí. àjọ débẹ̀ tó lè àwọn kankan wà tí ó wà fẹ́ street ẹ̀ fún tẹ́ wọ́n pé ní à lọ sókè sódò à lè gbòmí fúlàní ó búlọ́ọ̀kù wa à lè gbòmí ẹnu wọn bá ti ń bẹ lára wa làwa náà nílò ń tó gbà sí lára yìí. so orúkọ ọmọ ìta bá ti wò kí ló lè bá lágbájá yìí bẹ́ẹ̀ dẹ̀ làwọn bàbá wa ṣe ń bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ làwọn ń lò táwọn mọ̀ làwọn ń lò ṣé ká ṣe toníyanrìn yẹn fún lágbájá sí yóò bá lára mu ẹ tó tọ̀ ṣé ká ṣe tolómi ọ̀sà yẹn fún lágbájá yẹn ṣé yóò ṣiṣẹ́ ẹ tọ̀ nǹkan tó bá style mu ẹ ní so ní yanrìn fún ní olókùn kákàdédé ṣe tó máa ń jẹ́ kíṣẹ́ má jẹ́ fún mi lágbájá yẹn ṣé ká ṣe tolómi àgbẹ̀ yẹn fún tó bá yẹ ká sí gbẹ́rẹ́ rẹ̀ ó ṣe tí wọ́n bá mi so tó bá ti ní ká tọ̀ bẹ́ẹ̀ bí àwọn kan dẹ̀ wà tó yẹ pé káwá bí ọgbọ́n ká fi yẹpẹ ọjà yẹpẹ oríta ká fi gbowó papọ̀. ìyá tí ẹ máa wẹ̀gán lórí àṣà. ṣé o yẹ yín báyìí. kó sà ti ṣiṣẹ́. kọ́ wá fi wẹ̀ ẹ́ akọ́kọ́ wẹ ọwọ́ tí ò jẹ́ kékeré jẹ́ ìkó lára tó bá gbà. à ń pè ní ìwé awẹ́sẹ̀. awẹ́sẹ̀. awẹ̀ dànù. awẹ̀ dànù. àwa padà ṣiṣẹ́ lára ẹ tó bá wà mọ nǹkan wọ̀nyí ẹ̀wọ̀n míì kan wà tẹ́pẹ́ wọ́n kàn gbéwèé bàbá wọn lọ máa wòwe. bàbá mi yẹn pásítọ̀ mi kàn pé àkáǹtì ti bẹ lọ́wọ́ ẹ̀gbẹ́. àkáǹtì wákàtí àkáǹtì irú wọn ló ń fèkì èèyàn kì í jẹ́ pé lọ́kàn wọn pọ́n fún ọ̀pọ̀ fèkì bẹ́ẹ̀ tí ẹ mọ̀ ohun téèyàn bá mọ̀ òye ẹ máa ń yéèyàn ni á wá dàbí gbòògùn ni bẹ́ẹ̀ téèyàn ò bá ti mọ̀ á máa lo àìdíà wọ́n á máa lo àìdíà àbí ká ṣe báyìí àbí ká ṣe báyìí tí mi bá bọ́ sí àná ẹ̀ náà bẹ̀rẹ̀. ọmọ ìjọ yìí gbọ́dọ̀ lòó dáadáa. ìtẹ́lọ́rùn lọ ní mo kọ́ wọn kọ́ ní. ó yẹ kẹ́ ẹ ṣe àwọn sólẹ̀ burúkú gan. ẹ ṣe mo ní ìtẹ́lọ́rùn ẹni tí ò bá ti ní ìtẹ́lọ́rùn kò lè lówó. tọ́lọ́rùn lè bá ìwà. gbogbo àwọn tó ń kó wa jẹ yìí mélòó nu wọn ni ò lówó kan tó débẹ̀. lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti di news kì í ṣe kàrákà àbúrò sọmọ tí yàyà ó ti ń sákiri. ẹ wo iye tírílíọ̀nù tán ló kó jẹ ṣé yàyà ò lówó kó tó di gómìnà kí ló tún wá fẹ́ kó káàtì àwọn àgbà pé kò lówó gbogbo owó tó kó jẹ tírílíọ̀nù kan mílíọ̀nù kọ̀ọ̀kan lọ́nà 1,000 ní 1 billion bílíọ̀nù kọ̀ọ̀kan lọ́nà 1,000 ní 1 trillion. owó tó lè la gbogbo orílẹ̀-èdè. kí ló fẹ́ fi ṣe àìnítẹ̀lọ́rùn bí a bá sì nítẹ̀lọ́rùn tẹ́ bá ń lo irú. nọ́mbà fẹsà tẹ páàkì ìta. inú fẹsà kan ní òparọ ọ̀rọ̀ bọ̀. kí ni big daddy yẹn
fẹ́ǹsì ọ̀ jáde àmì ò tó wá jáde ẹ̀ nígbà. ìgbà tó jẹ́ irúfẹ́ fẹ́ǹsì àyẹ̀ báyìí téèyàn bá ti ní tẹ́lọ́rùn kò ní wò tako tó máa ṣe torí ẹni ètò iṣẹ́ tó bá ti ní ẹ̀yà ènìyàn lára mi ò báyọ̀ ṣe mi ò báyọ̀ ṣe. wọn mú eré fún nǹkan yẹn. Ọlọ́run tiẹ̀ ní ṣe. tẹ́wọ̀ trainers ẹ̀ mọ̀ tán lé náà ní bàbá ti gba lúlò sá lọ. láíláí ṣe bẹ́ẹ̀ mọ iṣẹ́ tí mò ń ṣe mi ò gbúdọ̀ máa ṣerú iṣẹ́ yìí. ooo artifix. bẹ́ẹ̀ ni mi ò gbúdọ̀ máa ṣe iṣẹ́ yìí kí n tó di state chairman ó yẹ kẹ́ ẹ mọ gbà tí mo ti bẹ̀rẹ̀ mi ò gbọ́dọ̀ address ọ́fíìsì mi láta Àkúrẹ́ lẹ wò yẹn Ọba ńlá street l'Ákúrẹ́ so mi ò gbọ́dọ̀ máa ṣe irú iṣẹ́ ìkí èmi tó yẹ pé mò ń mú àwọn èèyàn lọ sábẹ́ ìjọba kí wọ́n tún máa wo orúkọ wọ̀nyẹn ṣé bọ́lá ìdá ìwò ṣe bẹ́ẹ̀ àwọ́ọ̀dù lẹ́wọ̀ wọ̀nyẹn ṣé gbogbo àwọ́ọ̀dù wọ̀nyẹn mo lè máa ṣe bí ká máa. Débà Adéníran national president òótọ́ wọ̀ ní bàbá barrister Fẹ́mi Fálànà òótọ́ wọ̀ ní bàbá ìmọ̀ rẹ̀ chairman board of trustee artifice mọ bàbá yìí. sọ ẹni tí ó bá wọn wọ̀nyí tí ó wà lábẹ́ wọn gbogbo nǹkan tó ní báyìí torí Fẹ́mi Fálànà fún ara tẹ ẹ bá ṣe ní ọmọ yẹn kan fúnra yóò fà dé. bàbá ọmọ mi bá mi sọ fáwọn èèyàn àtàwọn ọ̀rọ̀ tí ọlọ́run gbẹ àwọn fèèkì ọlọ́gbà dé sí. ẹ tó bá ti gbàgbé ó gbàgbé ara ẹ ọmọ tó sọ mẹ́mọ̀ àpòyà ló sọ kọ́ ṣé ìṣẹ̀ṣẹ̀ ìgbà kí ìkan wà ní ọjọ́ kan ó ṣe iṣẹ́ ìránṣẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbéra ìṣe pé nígbà tó parí ìpè mo ní ó lọ́tọ̀ rẹ̀ dáríjì kan náà dáríjì rẹ̀ ó ní tó bá máa lo ewé tó bá máa lo egbò mo ní káàtì ẹ̀bẹ̀rẹ̀ tí ò kì í jẹ carrot egbò gan máa lè àlùbásà wọn egbò máa lè ibẹ̀ légbò ti bẹ̀rẹ̀ ewé wọ̀nyí ẹ̀fọ́ wọ̀nyí kọ̀ ló máa ń wò mí àwọn tó lè jẹ́ pé they are very simple things they are common things ká lè lò ká fún yàrá làáfíà ká wá dẹ̀ torí pé a gba ẹ̀sìn sódì báwo lẹ ṣe lè sí mo sọ̀rọ̀ kálíkì lẹ́ka mi ò lè fi kálíkì yẹn mi ò lè fọ̀rọ̀ wọn sílẹ̀ wọ́n fi ra wọn ṣeré. wọ́n fi ra wọn ṣeré. ajẹ́rìí gan. ẹ lè rí kálíkì kẹrí pósítà thundermon strike àrà ọ̀sán ọjọ́ méje kúlẹ̀ òjò ẹ lè rí up to